أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. lẹ́yìn tá a kí Ọlọ́run, lẹ́yìn tá a ti dúpẹ́ fún Ọlọ́run, lẹ́yìn tá a ti wárìrì fún Ọlọ́run, ọba tí gbogbo ẹ̀dá ń kí lápapọ̀, àtẹni tó mọ̀ọ́re àtẹni tí ò mọ̀ọ́re, àpapọ̀ wa afẹ́ akọ̀hún náà là ń kí. Ẹni tí ò kí Ọlọ́run ọba ìbòjì rẹ̀ ń kí, ẹranko ń kí Ọlọ́run, ẹja inú odò ń kí Ọlọ́run, àwọn àlìjànnú ń kí, àwọn ewéko ń kí, àwọn màláíkà ń kí. A kí ọba náà, a yìn ọba náà, a bẹ̀ ẹ́ wípé kó ṣàlékún mọ̀nà wa, kó lé wa kún lóore, kó lé wa kún lálàáfíà. Ọlá títóbi Ọlọ́run àtàánú ẹ̀, a wá tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó bá wa kẹ́ Ànábì Muhammad, kó bá wa gẹ òjíṣẹ́ ńlá, kó bá wa kẹ́ gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀. Ìkẹ́ àti ìgẹ̀ náà kó dórí gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ń jẹ́ aṣáájú wa nínú ẹ̀sìn, bẹ̀rẹ̀ látẹ̀rí ànábì Adam tó fi dórí ànábì Ìsá. Ọlọ́run bá wa yọ́nú sí gbogbo wọn àtàwọn tó pẹ̀lú wọn jíṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà tó kọ́ wa ní kéwú, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n. Gbogbo àwọn tí wọ́n bí wa, àwọn òbí wa tó ń bẹ láyé, àwọn tí ò sí láyé mọ́, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n. Ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó ṣe wá lóore, ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin ojú rere wọ̀nyí àti etí rere wọ̀nyí tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi. Mo kí yín ní kíkí Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àánú Ọlọ́run kó máa bá dúdú yín o, kó máa yọ èmi náà lẹ̀. Ọlá títóbi Ọlọ́run. Kéwú tá ń tọ̀ lọ fúnra wa nínú tírà àfáàgbà Al-Rahim Al Iraqi, èyí tí à ń bẹ lọ́hùn kó fi ṣe wá láǹfààní tọ́pọ̀ tá a fi ń kẹ́kọ̀ọ́ ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam. A dúró níbi tí ó pa ìtàn náà dé fún wa, tó fi sọ̀rọ̀ pàtàkì Al-Qur'an àti bó ṣe fi Al-Qur'an ṣe ìpèníjà fún àwọn ẹlẹ́bọ àtàwọn aláìgbàgbọ́ ní ìlú Mákà. Pété bá l'Ànábì sallallahu alaihi wasallam ń pín ronú wíkan ni, kò gbọ́ èdè tayọ bẹ́yìn náà ṣe gbọ́. Ó yẹ káyìn náà lè sọrú ẹ̀. Kódà tẹ́nìkan nu yín ò bá lè dárú ẹ̀ sọ, tẹ́ ẹ bá parapọ̀, ó yẹ kẹ́ ẹ lè sọrú èdè tí Muhammad náà bá ń sọ. Kódà tẹ́ ẹ bá tiẹ̀ wá lè sọ odindi Al-Qur'an kalẹ̀, ẹ sọ àyà mẹ́wàá péré, súrà mẹ́wàá kéré kalẹ̀. Tàtàgbára àwọn ọ̀ka Ọlọ́run tún ní ó dáa, ẹ ṣe ní súrà kan péré. Kódà súrà kan péré tó kéré, agbára ara Mákà ọ̀ka. Gbàtàfà bá wa sọ ilé yìí tán, ó wá tẹ̀síwájú. Kí lójú Ànábì sallallahu alaihi wasallam rí nínú yẹ̀yẹ́ àtàwọn ìpèníjà míì náà ní Mákà. Ó ní وقد كفى المستهزئين البعدا الله ربنا فباءوا بالردى فعمي الأسود ثم الأسود الآخر استسقى فأردته اليد كذا أشار للوليد فانتقض الجرح والعاص كذاك فأعرض لرجله الشوكة حتى أرهقا
والحارث جتيها بقيح بزق وعقبة في يوم بدر قتلا أبو لهب باء سريعا بالبلا فمنهم أسلم وهو الحكم فقد كفاه شره إذ يسلم. Ó ní وقد كفى المستهزئين البعد. Àwọn tán fà nábì ṣe yẹ̀yẹ́ sallallahu alayhi wa sallam, àwọn tán fà nábì ṣe yẹ̀yẹ́, ń pè ní wèrè, ń pè lágánigàn lẹ́nu wọn. كفى المستهزئين البعد. Àwọn tán gbógun tì í, tán bá ṣọ̀tá, Olúwa fún rẹ̀ Allahu Rabbuna, Ọlọ́run ọba fún rẹ̀ gangan ní gbìjà nábì. Toró ṣàdéhùn fún, ó ní pé inna kafaynaka al-mustahzi'in. Gbogbo àwọn tán fi ọ́ ṣe yẹ̀yẹ́, ìwọ má wọ́rì, dáwà dáwọn. Gbogbo ẹni tí ń fà nábì ṣe yẹ̀yẹ́, ìwọ dáwà dáwọn, má wọ́rì. Àdéhùn Ọlọ́run sì ní yóò wá sí ìmúṣẹ. Gbogbo àwọn tán fà nábì sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ ní Mẹ́kà ńjọ́ náà, kò sí ìtọ́lọ́run ọba wí, kò sáyàfi, kò sí ìtọ́lọ́run ọba wí. Èyí tó fẹ́ dàbí ìgbà kó tó escape bá wí ní ìtọ́gba Islam, tòun ti bẹ́ẹ̀ ó tún he ìbáwí níwọ̀nba, ó tún he ìbáwí níwọ̀nba nítorí Islam rí ọ̀dán mọ́rán. Ẹ wá wò dúdú ẹni tí bá ń fà nábì ṣe yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam lẹ́yìn ikú ànábì, tẹ́nìkan bá dé nísìn tó ṣẹnu gbọ̀ngbọ̀n tó ṣojú dúdú tó bọ́ sórí Facebook tí ń lálé ànábì sallallahu alaihi wasallam, kódà kò nídìí ká yíra padà, àdéhùn ni tuluwa ti ṣe fún ànábì sallallahu alaihi wasallam, sọ́lọ́ wọn ṣàdéhùn kọ́ mọ́ mú ṣe. Ó ní inna kafaynaka al-mustahzi'in. Ẹni tó bá ti fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ṣàdáwà dáhùn, ṣàfimí ilẹ̀ fún wọn, kò sí tí ò ní jìyà. Àwọn tán bẹ láyé nú wọn tán fà nábì ṣe yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam, èyí tó bá gbọ́n nú wọn kó tètè ronú pìwàdà, torí ẹnìkan ò ṣe rí kó mú jẹ. Ọ̀tọ̀ ní pé wọ́n jìyà ńjọ́ àlùkìyámà, látàyé yìí Ọlọ́run kọ́kọ́ jẹ wọ́n yà, ètò Ọlọ́run ọba ni. Dámi dá wọn gbogbo àwọn tí wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́. Àwọn tó fà nábì ṣe yẹ̀yẹ́ ní Mẹ́kà, fàbá'u bir-radà, kò sí yìí tí ó parẹ́ nínú wọn, ikú kíkú sì gbogbo wọn kú. Ó ní fa'amiyal aswadu thumma al-aswadu. Wọ́n pa arákùnrin kan ní aswadu, al-aswadu ibn Asad. Ó wà nábì súnjọ́ kan ní fi ń ṣe yẹ̀yẹ́ pé eléyìí òpùrọ́ yìí tí máa sọ pé ọlá wa ní Mẹ́kà yìí tá a bá gbà fóun, ọlá wo padà dé Syria, ọlá wo padà dé Iraqi, òpùrọ́ burúkú yìí ń sọ bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam. Ṣé ní Ànábì sì wí fún wọn ní pé nígbà tán pé n tó ń wí yìí tá a bá láṣẹ, tá a bá lágbọ̀, ọ pa àwọn òṣàyí rẹ̀, tó bá pa àwọn òṣàyí rẹ̀, ń ta níta ń jẹ Mẹ́kà yìí náà nù. Gbogbo Lárúbáwá ayé pátápátá nítorí ààbọ̀ òrìṣà, a ṣe ìṣẹ̀ṣe, ọ̀dọ̀ wa yìí ní ibùdájú kan tí gbogbo wọn wá, àwọn òòṣà tó tóbi jù àtàwọn traditions ìṣẹ̀ṣe Mẹ́kà yìí ló, ìgboro Mẹ́kà yìí ló wà jù. Ńlá wa fi ní orúkọ, la fi lókìkí káàkiri ayé àwa àrán Quraysh. Àwa là á mọ́ ṣe wọ́n lálejò, là á mọ́ bomi fún wọn tán bá dé, àwa là á ta ń jẹ fún wọn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kìsíwátù, àwa là á mọ́ wọṣọ fún Kaaba, ó ní ìdílé tó joyè àwọn wọṣọ fún Kaaba, ó ní ìdílé tó joyè ká mọ́ pọnmi fáwọn alálàájì, ó ní ìdílé tó joyè ká mọ́ dáná fún wọn. Gbogbo àwọn oyè wọ̀nyí là fi ń dorúkọ ńláńlá tó tóbi ní gbogbo ilẹ̀ Lárúbáwá pátápátá. Gbogbo Lárúbáwá káàkiri erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni wọ́n ń wá sọ́dọ̀ wa Mẹ́kà ń bí, kan wá gbọ́ ipá wa tá mójútó ilé òòṣà, àwa tá mójútó ilé ìjọsìn gbogbo ẹlẹ́bọ, àwa gangan wa la wá ju ìṣẹ̀ṣe lẹ̀ lakọ̀yìn síṣẹ̀ṣe, pé kò síṣẹ̀ṣe mọ́, a fẹ́ máa ṣe ìsìláàmù. Ó fèbí pa wá, yàtọ̀ sí pé yóò dàbí ìgbà pa ponú, yóò dàbí ìgbà pa àmọ́ tá à ń ṣe lójú gbogbo Lárúbáwá yòókù, ebi gan tún wá pa wá mú láti mọ́ rówó. Ànábì ní kò yé yín ni, ṣẹ́rí tí mo mú wá fún yìí, yàtọ̀ sí pé báyọ̀ ní Ọlọ́run pàdé ń bẹ̀, yàtọ̀ sí pé wà l'Áljannah, tá a bá tún fojú màtíríà wò, ibi ilẹ̀ ti rorúkọ gidi, níbi ilẹ̀ ti lókìkí, èyí tẹ́ rò pé kìkí òun ni ẹ̀ tí ní nǹkankan, níbi gẹ́gẹ́lẹ́ ti rí owó tó ju owó lọ. Ẹ wá dúró, ṣé nígbà tá Ànábì sallallahu alaihi wasallam tí Islam padà wá dé Mẹ́kà, tọ́lọ́run padà fìdí Islam múlẹ̀, ṣé Lárúbáwá Saudi ń rówó ń bẹ àbí wọn ò rówó ń bẹ? Kí lèmi yàn bá wá lọ Saudi, ilẹ̀ dẹ́sàtì lásán, tí ẹ bá ṣe pé Mẹ́kà Mẹdínà ń bẹ ńbẹ̀? Kí ni yìí Saudi, kí ni kúrí Saudi tí ẹ bá ṣe Mẹ́kà Mẹdínà tọ́lọ́run fi kẹ́ wọn? Ẹ wá dúró owó tán mékì mẹ́.
hajj lọ́dọọdún èèyàn bíi 5 million ní ó lọ, gbà mí 6 million kó tó di pé corona dé. Èrò bíbà káàkiri ayé, ẹ wo iye tí gbogbo wọn san lówó visa, ẹ wo iye tí gbogbo wọn san lówó ticket. Èyí tó ti dàṣà pé gbogbo tí ń jẹ́ Gulf countries níbí Al-Khalijul Arabi, gbogbo tí ń jẹ́ Middle East, gbogbo airline tó wà ń bẹ̀rẹ̀ láti rí Emirates Airways, Etihad, Qatar Airline, èwo tún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ àwọn Turkish, Egypt Airline, gbogbo àti Ethiopia. Tó bá ti dàsìkò tí hajj ń súnmọ́ báyìí bí ọ̀sẹ̀ mẹ́ta síra wọn tí yẹn bá lóun ra tíkẹ́ẹ̀tì gbogbo ibi tó bá wù kó máa lọ láyé ńgbà náà. Tó bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì lọ gbogbo àwọn airline yìí ó ṣe bọ́ fẹ́ jẹ gbèsè ni, almost double price iye tá a máa ra tíkẹ́ẹ̀tì ní normal days. Nítorí gbogbo wọn busy, àwọn alálàájì wọn ń kó lọ wọn ń kó bọ̀, wọn ń kó lọ wọn ń kó bọ̀. So price yóò lọ sókè torí demand pọ̀ nígbà náà. Gbogbo wọn jẹ lára Nabi sallallahu alayhi wa sallam. Lárúbáwá jẹ ńbẹ, kódà ẹni tí ẹ ṣe Saudi, àwọn tí ẹ tún ṣe àwọn Ethiopia, gbogbo wọn náà ń jẹ ńbẹ. Lára mẹ́sẹ̀jì tá Nabi sallallahu alayhi wa sallam ń jẹ́ fara Mẹ́kà ń jọ́nà pé tẹ́ ẹ bá gbà gbogbo Lárúbáwá ṣẹrú yín, kì í ṣe Lárúbáwá nìkan, gbogbo ayé ó ṣẹrú yín tẹ́ ẹ bá gbà. Ẹ dákun nísìn tí ìlú kèfèrí kan kọ́lọ́mọ̀jì àrí akànfí mẹ́sàn-án wa ni tí máa ń lérí fùfú kọ́kọ́ ogun tá bá lérí sí Egypt níwọ̀n ni ọkàn wa mọ̀. In tí ọkàn wa ń bẹ̀ ni pé àwọn ọmọ ya mùsùlùmí mẹ́mẹ́, àwọn ọmọ ènìyàn tí ẹ̀ ń bẹ̀ wọn gbọ́dọ̀ kú kódà bí wọ́n jẹ́ mùsùlùmí, kó mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ni wọ́n, yọ ọkàn wa níwọ̀nba. Ẹ wá dúró tí ìlú kèfèrí kan bá wá lérí sí Saudi pé Saudi ẹ máa retí ń pa bọ́ǹbù gbogbo ẹ̀yìn á fi atomic bomb pa yín bí ó bá fi dọ̀tún la, bó ni ó sì rí lára wa. Ń tá mọ̀ ọ́nà tí ń bẹ̀ ni pé Kaaba, Medina, ibi tí sáré ànábì wà, gbogbo ó feel concern. Kí Saudi jẹ wá lówó ni tá a fi wá kọ́rọ̀ wọn lẹ́kàn tó bẹ́ẹ̀, kì í ṣe Saudi la kó lẹ́kàn. Ilé ìjọsìn tí ń bẹ ńbẹ̀ tọ́kàn gbogbo wa pàdé síbẹ̀, Àràfá tí ń bẹ ńbẹ̀ tọ́kàn gbogbo wa pàdé síbẹ̀. Ànábì ń sọ fún wọn sallallahu alaihi wasallam pé ṣẹ́rí yìí tí mo gbé wá fún yìí, àwọn Fárísì tán ń jẹ́ alágbára tó tóbi jù láyé ńgbà náà, àwọn Persians àtàwọn Rome tán wà ní ilẹ̀ Syria ńgbà náà tán pàṣẹ ayé, gbogbo wọn pátápátá ní ó padà ṣẹrú yín tẹ́ bá lè gbà yìí tí ń sọ yìí. Ẹ ti ẹ̀jẹ̀ agbétal kìyàmọ̀ sẹ́gbẹ́ kan, ẹ̀jẹ̀ agbéládá sẹ́gbẹ́ kan, ayé tẹ́ fókọ̀sì lélẹ́rí yẹn gan bẹ́ ń bí jù yìí tí ẹ̀ ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ní lọ, kò yé wọn. As-W ibn Asad òun wá ń fa Ànábì ṣe ẹ̀yẹ pé ẹ máa wọlé yìí tí kò tí ì rí ní tí ó jẹ lé nìyí ní sọ fún wa pé ìjọba Róòmù ó dọwọ́ wa, ìjọba Fárísì ó dọwọ́ wa, èyí tí ọmọ ibi tọ́rọ̀ rẹ̀ ń lọ yìí ń fa Ànábì ṣe ẹ̀yẹ sallallahu alaihi wasallam. And kété tí ń fa Ànábì ṣe ẹ̀yẹ Jibrilu yọ sá Ànábì kí mọ́ wọ́rí àdéhùn tọ́lọ̀ ń ṣe òun yóò mú ṣe, àdéhùn tọ́lọ̀ ń ṣe kí gbogbo ẹni tó bá fi ọ́ ṣe ẹ̀yẹ tó bá bú ọ. Ṣe ń pé kò tí ì sí jihad, kò sí ìsáǹjagun gbà yìí, fúnra Ọlọ́run ní ń jà fún Ànábì sallallahu alaihi wasallam. Á padà tú rí fáàsì bí àwọn ọ̀rọ̀ yìí tá a bá débi ọ̀rọ̀ ogun, kò yé ṣe tọ́lọ̀ wọn ọ̀jà lọ́mọ́, èyí ṣe tọ́lọ̀ wọn á gbé dà láwọn mùsùlùmí lọ́wọ́ pé gbogbo àwọn tó lé yín lù, gbogbo àwọn tó fìyà jẹ yín lọ́jọ́ sí, ọ̀yá ẹ má dá wọn lóhùn, ó yẹ yín náà má jà, ó yẹ yín náà má defend ara yín. Ṣé bọ́lọ̀ ń lágbára kó continue láti má defend wọn bí tí ń defend Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà lọ́jọ́ sí. Èyí ṣe tó padà gbé dà láwọn mùsùlùmí lọ́wọ́ pé ẹjà kí n wò ó, àá padà rí fáà sí àwọn tá a fẹ́ kà níbi ìtọ́ba padà yá. As-W ibn Asad tí ń fa Ànábì sallallahu alaihi wasallam ń ṣe yẹ̀yẹ́, wọ́n ní kò pẹ́ kò jìnnà Ọlọ́run gbójú lọ́wọ́ ẹ̀, Ọlọ́run gba ojú lọ́wọ́ rẹ̀ tí ń jẹ́ ìbáwí fún lérí gbogbo yẹ̀yẹ́ tí ń fa Ànábì sallallahu alaihi wasallam ń ṣe. Wọ́n tún ní thumma al-Aswadu, àtàkàràkùnrin míì náà tóun náà tún jẹ́ Aswadu ibn Abd Yaghuth, òun náà máa fa Ànábì sallallahu alaihi wasallam ń ṣe yẹ̀yẹ́. Bàbá tiri yóò ní Muhammad, ọ̀rọ̀ tán máa bá ọ sọ tó ní wọ́n máa bọ́ ọ sọ láti sánmọ̀, wọn àti ìbọ́ ọ sọ tèní ni, yọ máa yín mú lé lérí bí tí ń ṣe nù tó fi dijọ́ kan tálátẹ́gùn burúkú kan fẹ́ lù, kọ̀mọ́ tí ń ṣe òun kọ̀ gbádùn ara ẹ̀ mọ́, inú ló bẹ̀rẹ̀ sí ní mọ́ ọrún, ń ṣà ń pariwo omi o, omi o, ẹ fún mi lómi, ẹ fún mi lómi, ẹ fún mi lómi. Wọ́n bá ti gbómi fún yóò tún mú, ẹ tún fún mi lómi sí, omi ní mu lọ gbáà títí tí ò fi gbádùn ara ẹ̀ mọ́ tó fi dé tí ń fi pọ̀ kàkà kú. Ojú bí tí ń mú sí òun náà ló kú sí, ló lẹ̀mí jáde lọ́rùn rẹ̀ sí. Ó wá nu hadisi tálá Ànábì sallallahu alaihi wasallam pé Jibrilu ló yọ sá Ànábì ní sọ pé máa wo bí ń ti pa. Jibrilu sì ń nawọ́ sí níkùn, yìí sì ń fọwọ́ yí níkùn báyìí. Bí Jibrilu ti ń fọwọ́ yí níkùn tóun ò rí Jibrilu ní pariwo ẹ fún mi lómi o, ẹ fún mi lómi o, ẹ fún mi lómi o, ẹ fún mi lómi o. Òun náà ṣe bẹ́ẹ̀ ó jáde láyé.
àfààní istasqa fa ardatuhu al-yadu òun yìí sì ni ẹ̀gbọ́n ìyá ànábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n ìyá tó bí ànábì ní Amina àwọn ará ilé rẹ̀ náà bá jagun jù àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn ni wọ́n dìde lé lérí pé ò ní ṣàṣeyọrí ànábì jagun ẹbí ìgbẹ̀yìn bá ní pírọ́blẹ́mù ẹbí pé ẹbí mi ànábì yóò jagun ẹbí ó jagun ọ̀rẹ́ ó jagun alájọṣe kó tó wá jagun ará jìnnà fa ardatuhu al-yadu ọwọ́ Jibrilu tí Jibrilu náwó sí ń kùn báyìí tinúrun tí ń ké bí omi ọwọ́ Jibrilu fi parẹ́ kàdá aṣáára lélùwàlẹ̀ èdè fantakọ́t bẹ́ẹ̀ ni Wàlídù ọmọ Mùgírà ta sọ̀rọ̀ rẹ̀ ń jò ní èyí tí wọ́n lọ bá pé kí ni ká sọ lérí Kùránì yìí gan torí táwọn àjòjì bá ń dé kí ni ká ti pè é tó wò tó ronú sí lọ́tún lósì tó ní ẹ máa pè é ní dán òun náà ń ṣe tàwáàfù ní Kaaba ni Kaaba tí ké àwọn òṣà wà tó máa ṣe tàwáàfù rẹ̀ nígbà náà níbẹ̀ ni ẹnìkan ti ń gbẹ́ ọfà ọrùn ọfà ẹnìkan ti ń gbẹ́ lọ́wọ́ ló bá ṣèṣì Wàlídù ọmọ Mùgírà bá ṣèṣì lọ tẹ ọrùn ọfà mọ́lẹ̀ ó tẹ egbò kínkínní ojú ọgbẹ́ kínkínní sọ̀rọ̀ aya sí lẹ́sẹ̀ kò jù bá ní lọ Jibrilu yọ sáà Nábì sallallahu alaihi wasallam Jibrilu wà náwó sójú egbò ń báyìí náwó sójú egbò ń gbà tó kọjá wájú Ànábì mọ́ wo kò ní jiná mọ́ wọ́n sì ní egbò yẹn náà ló kégbe rẹ̀ kò jújọ́ mẹ́ta lọ egbò kékeré tí ọrùn ọfà tí wọ́n ń gbé lọ́wọ́ lọ́kàn ọ̀rá ya lẹ́sẹ̀ egbò kékeré láàrin ijọ́ mẹ́ta ẹsẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní máa wú ń gàgàlè ń rúgàlè láàrin ijọ́ mẹ́ta ó sì jáde láyé. wàlá sí kàdá kàfà arad bẹ́ẹ̀ ni arákùnrin kan tán pè ní As ibn Wa'il òun náà wà nínú àwọn tán gbógun ta Nabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n fúnlẹ̀ mọ́ àwọn tán dìtẹ̀ ó kọjá wájú Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní Jibrilu ń bá Ànábì náà ju Jibrilu wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé arákùnrin tí ń lọ yẹn irú èèyàn wo ni ẹlá Ànábì sọ fún Jibrilu pé kìí ṣe ní ire o nínú àwọn ọ̀tá tí máa fi tínà mi lọ́wọ́ kété tó wíwẹ̀ pé máa wo bíntì láàlì rẹ̀ nísìn máa wo bíntì bá tiẹ̀ jẹ́ Jibrilu sì náwó sí ní ẹsẹ̀ ẹ̀gún sì gún lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan náà mẹ́ ẹ̀gún kàn ṣe yé ó sọ̀rọ̀ ayọ̀ ẹ̀gún lẹ́sẹ̀ kọ̀mọ́ pé tí ó pa òun náà nù nígbà tó yọ ẹ̀gún lẹ́sẹ̀ ogun rí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ ajáde ọ̀hún lọ́nà ibì kan wọ́n nígbà tí ó dọ́nà ibì kan lọ́nà kan kẹ́tẹ́kẹ́tẹ́ làámọ́lẹ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ti làámọ́lẹ̀ tí wọ́n ti gbé pé kọ́pẹ̀lẹ́ ọrùn ẹsẹ̀ rẹ̀ ti yín tán bá náà ojú ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ojú ìgbó bẹ̀rẹ̀ sí ní máa ga ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa wú ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa wú òun náà jáde láyé láàrin ìjọ bíi mélòó kan ní kọ̀pẹ́ òun náà jáde láyé àárín àsìkò kan náà lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń fa Nábì ṣe ẹ̀yẹ ikú sí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ̀ ń ṣe fún pé mọ omi ti máa pa gbogbo wọn rẹ́lẹ́ kọ̀ọ̀kan gbogbo àwọn tó ń fi ọ́ ṣe ẹ̀yẹ tí wọ́n lò ní ṣàṣeyọrí Ọlọ́run gbà náà lékè ọ̀tá o Ọlọ́run jẹ́ àṣàṣeyọrí. bẹ́ẹ̀ ni wọ́n ní lirijlihi shawkatu ẹ̀gúngún lẹ́sẹ̀ hatta urhikọ̀ ẹ̀gún yẹn náà lọ́pa wal Harithu jitiha bi qayhin bazaqa arákùnrin kan náà ń bẹ wọ́n ń pè ní Harithu ibn Qais al-Harithu ibn Qais òun náà wà nínú àwọn ọ̀tá tó fúnlẹ̀ máa Nabi sallallahu alayhi wa sallam òkúta alálòwò mọ́ sí ti ẹ̀ yọ́ mọ́ wá òkúta tó bá fáìn àwọn òkúta àlùmọ́ọ́nì precious stone tó bá rí kan yọ́ mọ́ forí balẹ̀ fún níjọ́ tó bá tún padà bá mi tó tún fáìn jù lọ pàdé ó tún sí bọ́ọ̀lọ̀ tuntun mi pàdé ọlọ́mọdé àgọ́ yóò tún pa ti tẹ́lẹ̀tì tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ rí wọn bóyá àwọn kan bá mú wálé tí odò níbì kan èní ó tún mọ́ forí balẹ̀ fún òkúta ní mọ́sìn wọ́n lóun láyà sọ̀kalẹ̀ lérí rẹ̀ tọ́lọ̀ ní afárá ayé tamani takhadha ilahahu hawa ṣòro ẹni tó sọ ọlọ́run ọba tí ẹ̀ ìfẹ́nu ní fi ń sẹ̀lẹ́kìtì ọlọ́run tó bá sin òkúta kan lé ní yóò tún sin míì lọ́la yóò tún sin míì lọ́túnla wọ́n nígbà tọ́lọ́run ọ̀pá àwọn náà rẹ̀ yẹ̀yẹ́ ló fà Nábì sallallahu alaihi wasallam ṣe ń pé ẹ wo ẹni tí ń sọ pé tá a bá kú tán ọlọ́run ó gbé wa dìde ẹ dákun gbéǹde wo ní bẹ lẹ́yìn ikú nísìn ọlọ́run náà ń jọ́ kan ó bẹ̀rẹ̀ sí ní mọ́ bì èébì ló fi bẹ̀rẹ̀ tiẹ̀ nígbà tó bí tí ò sí ní tó lè bì mọ́ ó bẹ̀rẹ̀ sí ní mọ́ pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀pọ̀ ẹ̀jẹ̀ fà ojú bí tí ń pọ̀ ẹ̀jẹ̀ náà lọ jáde láyé sí kò sẹ́ni tó kúre nínú gbogbo wọn gbogbo àwọn tán fà Nábì ṣe ẹ̀yẹ gbogbo bí tẹ́ bá ti rí tán bá ń fà Nábì ṣe ẹ̀yẹ ẹ má bá wọn rẹ́rìn ẹ má bá wọn dúró ń bẹ̀ o ẹ má bá wọn rẹ́rìn ẹ má bá wọn dúró ń bẹ̀ ó bá bọ́ jẹ́nu gúrùpù kan lọ àtẹnìkan wá ń lálẹ́ Ànábì ń bẹ̀ ẹ jáde ń bẹ̀ torí ìbínú Ọlọ́run
àdé gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ́run ti ṣe fún anabi sallallahu alaihi wasallam ìbínú Ọlọ́run máa rìn káàkiri gbogbo bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ anabi láìda wa uqbatun fi yawmi badrin qutila arákùnrin kan náà bẹ wọ́n pè ní Uqbatu ibn Abi Mu'ayt alábàágbé anabi ni neighbor rẹ̀ ní ẹ̀gbẹ́ ilé rẹ̀ ló ń gbé àwọn alóde wọ́n dẹ̀ ló náìsì níwà ọjọ́ ọmọlúwàbí àmọ́ ó ṣì ìmọ̀ràn tẹ̀lé ó dé ńjọ́ kan nísì máa bá anabi jókòó máa bá anájú adé ńjọ́ kan ló ní òun darí ìrìn àjò kánábì wá jẹun lọ́dọ̀ òun anabi sì fẹ́ jẹun lọ́dọ̀ ẹ̀ anabi wá ní anabi ń bá a sọ̀rọ̀ ká ó sì gba Islam ó sì ṣẹ̀sìn yìí ọ̀dà ìmínà tí ń ṣe láti èní lọ lọ́ba lóun gba Islam ńjọ́ náà ọ̀rẹ́ rẹ̀ kan wá ń bí ká agbẹ́kún wọn lọ́ọ́ gba Islam mo kàn fi tàn lásán ni mo ní wá jẹun nígbà tó sì kọ̀ tí ọ̀fẹ́ jẹun ó ní kí n ṣàgbà Islam kí n ṣàgbà Islam ó dáa mo ti gbọ́ mo ti gbà jẹun tọ̀hún wá ní ọ̀rẹ́ rẹ̀ wá bínú sí ọ ní ọgbà kíni yìí ọ̀dà yìí ní bọ́ ṣe mọ́ yìí ní bọ́ sọ̀rẹ́ mọ́ yìí ní dà nǹkan papọ̀ pẹ̀lú rẹ mọ́ tọ́ bí n bá rí kó tutọ́ sí Muhammad lójú báyìí tutọ́ sí lójú ní public wọn náà kí n tutọ́ sí lójú ìyún ìṣe wá lè tó bá wọn àṣírí ibú tí ó ṣe ń bẹ̀ ni sallallahu alayhi wa sallam lọ́ba gbéra dìde lẹ́tọ̀ọ́tọ́ ó sì rà nàbì ní Kaaba ó sì lọ dún wájú rẹ̀ ó sì tutọ́ sí lójú ó sì bu kó lè dún ọ̀rẹ́ rẹ̀ yẹn nínú pé ṣe tí wàá rí kí mo tutọ́ sí lójú nǹkan kan ò ṣe wọ́n má fi wọ̀ sí lànàbì púpọ̀ sallallahu alayhi wa sallam tutọ́ sí lójú tí nǹkan kan ò ṣe ọlọ́run tó ti ṣàdéhùn pé innaka faynaka al-mustahzi'in gbogbo ẹni tó bá fi ọ́ ṣe ẹ̀yẹ gbogbo ẹni tó bá fẹ́ dójú tì ọ́ ṣá dáadáa wa ọlọ́run gbìjà nàbì sallallahu alayhi wa sallam kí ló ṣẹlẹ̀ sí Uqba nígbà tó tutọ́ sí nàbì sallallahu alayhi wa sallam lójú ẹni wọn lòun náà bẹ̀rẹ̀ sí ní máa dààmú òyì ni wọn ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tó yí bẹ̀rẹ̀ sí ní máa kọ́ kọ̀pẹ́ kò jìnnà àárẹ̀ sọ̀kalẹ̀ sí lára nígbà tó wáyá àárẹ̀ yẹn kò bọ́ lérí rẹ̀ àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ni kò bọ́ lérí rẹ̀ títí tá nàbì sallallahu alaihi wasallam fi padà lọ Mádínà ẹ̀yìn tá nàbì wá lọ Mádínà tán jagun Bádìrì ogun àkọ́kọ́ tí wọ́n kọjá táwọn kèfèrí Mákà lọ kó bá nàbì sallallahu alaihi wasallam Mádínà òun náà wà nù wọn ìjọ tọ́jọ́ kú tiẹ̀ pé nù níbi ogun yẹn wọ́n pa òun sí òun ọjọ́ tiẹ̀ gùn díẹ̀ ó lo ọjọ́ lórí àárẹ̀ kó tó di pé ó padà kú sójú ogun fi yawmi Badrin qutila ojú ogun Bádìrì ni wọ́n pa á sí. Abu Lahab ba'a sari'an bil bala bẹ́ẹ̀ ni Abu Lahabi èyí tá a sọ̀rọ̀ rẹ̀ níjó ní ìta bára wa sọ̀rọ̀ pé Ọlọ́run ṣẹ́bilé ńgbà òun ló kọ́kọ́ takú ànábì ní public pẹ́ni tó kọ́kọ́ fèsì fún níjọ́ tó játá ànábì bọ́ sí rí àpáta Sàfá tó sọ pé Olúwa rán mi sí yín ẹni tó kọ́kọ́ dá lóhùn tó fún lésì tó pè nírọ́ òun l'Abu Lahab tó ṣẹ́bilé ànábì sallallahu alaihi wasallam ńjọ́ náà tọ́lọ́ náà sọ súrà kalẹ̀ pé tabbati yada Abi Lahab ọwọ́ méjèèjì tọ́gbọ̀n tó fi ṣẹ́bilé wọ Muhammad ibi dandan yẹn kọ́ máa bá òun náà àtìyàwó ẹ̀ nígbà tóun náà kú ńkọ́ àìsàn burúkú ló pa òun náà tàlùbọ̀ ni wọ́n ló kó sí lójú nígbà tó sì yá bí eré bí àwàdà wọ́n ń bá fátẹ́gùn sí yóò jáde kọ̀ jáde ló di pójú òrí náà mọ́ gbà tójú òrí náà mọ́ bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ra àdúgbò èèyàn ń sá fún láàrin ijọ́ mélòó kan òun náà jáde láyé ó kúkú ẹ̀sín ó kúkú tìjú wọn nígbà tó kù rẹ̀ ń rùn ni wọ́n tó àwọn kan súnmọ́ ikú ẹmẹ́jọ ọmọ ọrùn pa wá náà lọ tì bọ́nú lẹ̀. Thaminum asilama wa huwa al-hakamu ẹni tó sì kẹjọ wọn àwọn gbajúmọ̀ rẹ̀ nínú àwọn tán mọ́tán gbógun tà nábì jù ní Madina ní Maka. Thaminuhum ẹni tó sì kẹjọ wọn asilama òun padà gba Islam ṣẹ́mọ̀ kọ́ dàbí ìgbà pé ó ti bọ́ láyé bá ti gba Islam gbogbo àṣìṣe rẹ̀ àtẹ̀yìnwá ṣẹ́mọ̀ kọ́ lọ́hún foríjìn. Asilama ó gba Islam Hakam lórúkọ rẹ̀ Hakam ibn Abil As àmọ́ Islam tó gbà Islam rọ́ ni wọ́n lọ gbà níjọ́ Fatihu Maka wọ́n ní tó máa ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tó bá wà pẹ̀lú rẹ̀ yóò máa yín múlé lérí látẹ̀yìn báyìí pé irọ́ nípa wọ́n ní yóò sì máa sìn jẹ níbi ìrìn ní ti yẹ̀yẹ́ yóò máa rìn bí rẹ̀ yóò máa yín múlé lérí látẹ̀yìn wọ́n níjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam wẹ̀yìn lọ́ka mọ́bí títí yín mú Ànábì ní fakadhalika faltekun bó tí yín náà ló máa yín lọ wọ́n ní tó fi jáde láyé kò yé súnmú báyìí yóò máa súnmú báyìí ni láti díẹ̀ yóò ti ṣojú báyìí ṣojú bí ẹni tí yín mú
oyin mu kú ni nígbà tí ó sì kú náà ó kúrá dáadáa ọ̀nà ìlú kan ní kò lè dúró sí Mádínà kò lè dúró sí tòsí àsìkò khilafa Umar ló tó kú ìrìn káàkiri bíi jẹbẹ ni òun náà láti bọ̀ tán tóun ti Islam tó lòun gbà òun náà tí ó gbà dáadáa ó tún padà ṣẹ̀sìn ni ọlọ́mọdé àṣẹ̀sìn o ọlọ́mọdé àmọ́jà fẹsẹ̀ kọ́ lára nábì ẹni tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ man adali waliyan ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fanabi Muhammad sallallahu alaihi wasallam pé sọ fún gbogbo wọn pé ẹni tí ń bá nífẹ̀ẹ́ tó bá jẹ́ wàlí mi ọ̀rẹ́ mi ẹni tó bá bá aṣọ̀tá faqad adhantuhu bil harb máa kéde ogun mo ti kéde ogun already láti bá gbogbo ẹni tí ń bá ń bọ̀ rẹ̀ mi jà gbogbo ẹni tọ́lọ̀ ń bá yàn lọ́rẹ̀ ẹ dákun ṣàmẹ́ni tọ́lọ̀ yàn lọ́rẹ̀ ṣàmọ́ra rí dájú ọ̀rẹ́ ọlọ́run ó lè jẹ́ ẹni tó fọkàn sí pé òun lọ́rẹ́ ọlọ́run gan-an ó lè jẹ́ kì í sọ̀rẹ́ ọlọ́run ẹni tó fọkàn sí pé kì í sọ̀rẹ́ ẹ̀ kí eléyìí ò lè eléyìí kì í ṣèyàn rí kò lè kúrè lágbájá yìí bóyá nítorí pé orí ẹ̀ṣẹ̀ kan mélòó kan pẹ̀lú ẹ̀ àtàwọn àṣìṣọ àtàwọn àṣìṣe ó lè jẹ́ sí pé ó ní nǹkan míì lọ́dọ̀ ọlọ́run ọba tí ń pa àṣìṣe yẹn rẹ́ tóun tóbi tọ́lọ́run ọba value àbó ti ṣe nǹkan kan sẹ́yìn tọ́lọ́run kan wò ó sùn pé pẹ̀lú yìí tó ṣe yìí mo yọ́nú sí ọdọọdọ tó bá kù tó bá tún dánwò láyé ìní wo bẹ̀ mọ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fẹ́ rú ẹ̀ tora ara wọn tó ṣe bẹ́ẹ̀ fún rí ìwà ara ṣiṣẹ́ rẹ̀ wá fojú wo ìpè eléyìí kò lè ọ̀tọ̀ ọlọ́run ní ọ̀jẹ̀ ọwá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bó ti wọ́n ọlá nàbí ní faqad adhantuhu bil harb mo ti kéde pé máa báwọ̀ náà jà tọ́lọ̀ ń bá lóun fẹ́ bá àyàn jà dákun àwọn agbọ́mọlá wo ló lè gbà ọ́ là tọ́lọ̀ ń bá kéde pé òun fẹ́ jà ọ́ lógun ó lè fòṣì jà ọ́ lógun gbogbo bí tẹ́gbẹ́ bá ti ń rí ṣe ìwọ ọmọ débẹ̀ ọmọ òṣìrí ọmọ kún òṣì sí ni ó ti fẹsẹ̀ kọ́ lára ẹni ọlọ́run ó ti ṣèṣì bú ó sì ṣèṣì sọ̀rọ̀ sí ní kí kálukú ọmọ ṣọ́ra sọ kálukú ọmọ ṣọ́ra ṣe kódà lérí social media bí à ń kọ́mẹ́ǹtì káàkiri ọ̀rọ̀ tó ọmọ dí ọmọ bí ọ̀rọ̀ ti ń bọ̀ ẹnìkan ṣàgbé wípé kèfèrí kan gbọ́rọ̀ jáde pòkì kan tí ó bẹ̀rù ọlọ́run ń ṣàn wí kíní kan wọ́n náà sì kọ́mẹ́ǹtì sí pé bẹ́ẹ̀ ni ẹ mọ́ tẹ́ sí wọn lójú bó ti rí nu tó bá ṣìṣe láti bẹ̀ o lè gbé òṣì níbẹ̀ o lè gbé àárẹ̀ níbẹ̀ gbogbo ọ̀ràn tọ́lọ́ máa fi bá àyàn jà ló lè kọlù ọ láti bẹ̀ àdéhùn ní tọ́lọ́ sọ pé faqad adhantuhu bil harb gbogbo ẹni tó bá bá ẹni mi ọ̀rẹ́ mi tó bá bá aṣọ̀tá èmi náà mo ti fa làjà mo ti fa lógun pẹ̀lú ẹ̀ yín bàjá ọlọ́mọ bá wa jà o. náà àfáà tí wàá fẹ́ sọ fún wa ìgbésẹ̀ wo ló tún padà ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo ilé wọ̀nyí ìgbésẹ̀ wo ló tún ṣẹlẹ̀ ní Mẹ́kà táwọn ará Mẹ́kà tún gbé lérí ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam torí wọn fílẹ̀ o wọn jákàn lérí ọ̀rọ̀ rẹ̀ ẹ pé freedom of religion ẹ fílẹ̀ kó ṣe ti ń fẹ́ kó sáàmù yín ti pa yín ti ń fẹ́ ojú pé ẹ ṣáàjẹ ń ṣẹ̀sìn mi ẹ sì jẹ́ mọ́ pèpè ẹni tó bá fẹ́ dáhùn ẹ fílẹ̀ ẹni tí ó bá dáhùn àmú ti pa lakum dinukum waliya din àyà sọ̀kalẹ̀ pé kul ya ayyuhal kafirun Ànábì sọ fún wọn pé ẹ̀yin kèfèrí wọ̀nyí la a'budu ma ta'budun ìsìn ṣe tí wala antum a'biduna ma a'budu ìtẹ́mi náà ń ṣe ìpẹ́ wá ṣe ń ti pa wala antum a'biduna ma a'budu lakum dinukum waliya din ẹ ṣe tí yín kẹ́ jẹ́mi náà ṣe tèmi àwọn tó bá gba tèmi ẹ mọ́ fún lẹ̀ mọ́ wọn ẹ mọ́ ní wọn la ẹ yé pa wọ́n mọ́ ìpèpè rẹ̀ náà nù ará Mẹ́kà wọn gbọ́ àfààní thumma mashat Qurayshun al-a'da'u àwọn Quraysh tẹ́njọ́ta fà nábì wọ́n tún kẹsẹ̀ lẹ́sẹ̀ ilá Abi Talibin yusa o wọ́n lọ bá Abu Talib èyí tí ń jábúrò bàbá nábì tó tọ́ dàgbà láti jọ́ tí grandfather rẹ̀ ti kú gbàgbé Abu Talib ta ni wọ́n fa nábì lé lọ́wọ́ grandfather nábì tó fa ànábì sallam lé lọ́wọ́ pé ọmọ àbúrò rẹ̀ ni Abdullahi bàbá nábì ń jẹ́ àbúrò fún Abu Talib nke máa mójútó nǹkan kan ò gbọdọ̀ ṣe o Abu Talib tó tọ́jú ànábì dàgbà ó sì kù láyé gbogbo ìgbà tí wọ́n fara ní tán jẹ́ níyà yìí tọ́ra àwọn tán jẹ́ níyà yìí náà àwọn irọ́ Abu Talib ní àwọn àgbààgbà ni wọ́n kọjá ẹni tá Abu Talib lè sọ pé ẹ gbọdọ̀ ṣe nǹkan kan mọ́ gbogbo wọn jọ ń dàgbà nínú ìlú ni ṣé Mẹ́kà ò sì lọ́ba wọn lọ́ba ní ìlú Mẹ́kà olórí ìdílé ni gbogbo wọn ní olórí ìdílé báyìí ni olórí ìdílé báyìí ni olórí ìdílé báyìí ni wọn á lọ bá Abu Talib pé anyusa'u Muhammad ń fẹ́ràn Muhammad ó gbógun ti wá à ń rí bànújẹ́ minibnihi Muhammadin fi sabbihim látọ̀dọ̀ ọmọ rẹ̀ Muhammadu yẹn pé ọmọ àbúrò rẹ̀ tọ́ dàgbà irin wa fín ń bú wa wasabidi nihim wa dhikri aibihim ń bú ẹ̀sìn wa ń sọ láì fi wa ń pé káwọn èèyàn mọ́ sóòsà mọ́
ń sọ pé àwọn òòṣà táwa ń sìn wọn ò lè sọ̀rọ̀, ń sọ pé àwọn òòṣà táwa ń sìn wọn ò lè gbọ́ bùkátà. fi maratin wa mara, wọ́n lọ bá lẹ́ẹ̀kínní, wọ́n lọ bá lẹ́ẹ̀kejì, wọ́n lọ bá lẹ́ẹ̀kẹta, ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ fẹjọ́ Ànábì sallallahu alaihi wasallam sùn Abu Talib, tí gbogbo àgbààgbà Mẹ́kà kẹsẹ̀ lẹ́sẹ̀ pé ẹjẹ́ lọ sọ fún Abu Talib nítorí tá a bá láà fẹ́ ṣe nǹkan fọ́mọ yìí nísìnyí á rí pípọ́n ojú Abu Talib, ọmọ àbúrò rẹ̀ tọ́tọ́ dàgbà ni, ẹjẹ́ lọ fẹjọ́ rẹ̀ sùn. wọ́n fẹjọ́ sùn lẹ́ẹ̀kínní, wọ́n ní àkọ́kọ́ ọjọ́ tí wọ́n wà fẹjọ́ sùn, Abu Talib lóhun ti gbé wọn bá Muhammadu sọ̀rọ̀ sallallahu alaihi wasallam, ó sì ké sí Ànábì, ó sọ fún pé wò àwọn ará Mẹ́kà wá bá mi o, wọ́n ní òun sọ àwọn ọ̀rọ̀ tí ò tẹ́ àwọn lọ́rùn, wọ́n lòun ka Kùránì kan kò tẹ́ àwọn lọ́rùn, wọ́n ní ìpèpè rẹ̀ kò ṣe déédé ara wọn, wọ́n fẹ́ kó dẹ́kun tó ń ṣe yẹn torí wọ́n pọ̀ jù wá lọ, tí gbogbo wọn bá láwọn ó ṣe wá, àwọn sọ̀tá wa, gbogbo wọn fẹ́ dógun tì wá, wọ́n fúnlẹ̀ mọ́ wa o, a lágbára àti kojú wọn o, a pọ̀ nínú ẹbí débi ká kojú gbogbo wọn o, a lè bá gbogbo wọn jà papọ̀, a sì ní rí ọ defend. Abu Talib sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, ó fi kìlọ̀ fún Ànábì, sọ fún pé èmi ò lè fi jí ń ṣe ilẹ̀ o, torí wípé Olúwa ló rán mi níṣẹ́, ó sì ní ń jẹ́ ẹ̀dógóńgó, ìbú wọn ìmú wọn ti pa, ń tí ń sọ ní pé kán mọ̀ sí tán sí nìmọ́ kán sí Ọlọ́run ọba tó dá tí wọ́n sìn, ń tí ń wí fún wọn nù. Abu Talib bá ọ̀rọ̀ ká lára lòun náà pé yìí sì ní support rẹ mọ́, yìí sì ní dúró lẹ́yìn rẹ mọ́, èwo ní kí n máa bọ́ sọ̀rọ̀ kẹ́nu mọ́ ká ọ. Ibi tí ń sọ bẹ́ẹ̀ là Ànábì sallallahu alaihi wasallam, bá nílé support mi mọ́, Ọlọ́run ó support mi. Bá Ànábì tí ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam lómi ń dà lójú rẹ̀, torí ẹni tí ó kù tó jẹ́ igi lọ́gbà tó tóbi jù ní Mẹ́kà tó jẹ́ defender fún Ànábì sallallahu alaihi wasallam, Abu Talib ni. Òun la lágbára tí gbogbo ará Mẹ́kà, gbogbo ẹlẹ́bọ, gbogbo olóòṣà tí wọ́n mọ̀ tijú, tí wọ́n mọ̀ ti torí ẹ̀bẹ̀rù. Kò jẹ́ bẹ́ẹ̀ ni àti bẹ̀rẹ̀ pẹpẹ ni wọ́n ti láwọn fẹ́ pa Ànábì, torí wọn fò òòṣà ṣeré, òòṣà ká wọn lá kọjá bẹ́ẹ̀, ìṣẹ̀ṣẹ̀ jọ wọ́n lójú. Àmọ́ láà ẹbí tó ti wá àtẹni tó kù fún ní bàbá kò kẹ́ ẹniyàn ò kéré Mẹ́kà yẹn Abu Talib, ó jẹ́ kí wọ́n mọ̀ ní ọ̀dà ẹja mọ̀ ká mọ̀ fi ṣe ẹ̀yẹ, ẹja mọ̀ dójútì ẹja, ìyún ni wọ́n kọ́kọ́ ń ṣe. Ọwọ́ adìpá Ànábì sallallahu alaihi wasallam lọ sọ fún Abu Talib pé èmi ò lè fi ń tán ní filẹ̀, yìí ní filẹ̀ o, yìí ní filẹ̀ o. Ànábì sallallahu alaihi wasallam ń sunkún bẹ́ẹ̀. Nígbà tí ń sunkún, Abu Talib sì fẹ́ràn Ànábì púpọ̀ sallallahu alaihi wasallam, àánú ṣe Abu Talib na Ànábì kọ̀yìn sí pé láwádọ̀ àwọn shamsa fi yamini, kódà bára Mẹ́kà bá gbé oòrùn bó ti gbóná tó tán gbé sí mi lọ́tún báyìí, wal qamara fi shimali, bí òṣùpá ṣe wúwo tó tán gbé sí mi lọ́wọ́ èjìká òsì, ala an atruka hadha al-amra, ń pé kí n fi iṣẹ́ tí mo ń jẹ́ yìí lẹ̀, hatta yudhhirahu Allah, mi ò ní fi ilẹ̀ títí tọ́lọ́run ó fi gbé dìde, aw uhlaka fihi, àbí kí n sì parẹ́ sí díẹ̀. Ṣé wọ́n lérí ikú ni, wọ́n lérí àìsàn, wọ́n lérí nípa àwọn olèmí jáde, kọ̀ kí n tán sí di iṣẹ́ tí ń ṣe yìí. Bí tí ń sọ ní ilẹ̀ lómi ń dà lójú rẹ̀, àánú wá ṣe Abu Talib. Ànábì kọ̀yìn ọ̀fẹ́ máa lọ wá pè padà, òun náà sunkún lọ́wọ́ mọ́ra, ọ̀nà ọ̀dà gbogbo sọpọ́ọ̀tì tó bá sì nídìí ń fún ọ, máa jíṣẹ́ rẹ lọ. Gbogbo sọpọ́ọ̀tì tó bá nídìí, gbogbo protection tó bá nídìí, bí agbára mi bá dé lókùn ìgbà tí n bá ń bẹ láyé ń ṣe fún ọ. Abu Talib wá dúró lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ká dúró díẹ̀ ní pé ṣe ẹ̀mẹ́ pé Abu Talib bó ti lóhun ò sọpọ́tì Ànábì mọ́ láàrin ìgbà wọn tí ń kìlọ̀ fún Ànábì pé a sì wọ́n ń bọ́ sọ ọ̀gbọ́n ká pé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́run tó gbọ́kànlé, ṣe ẹ̀mẹ́ pé ó ti já sófo nù. Ìyẹn ní pé gbogbo ìgbà tó bá wà láyé má jẹ́ kó ẹ́ pé èèyàn ní gbọ́kànlé rẹ̀ tó mọ̀ pé tó mọ̀ bá wọn dáṣà èèyàn láṣọ mi. Ọlọ́run ní ọjọ́ jáṣọ rẹ̀, kò sẹ́ni tí ò lè já ní kulẹ̀, kò sẹ́ni tí ò lè disappoint rẹ̀, kò sóńtọ̀ ọ̀hún. Ọlọ́run nìkan ló lè gbọ́kànlé tí ò ní ṣubú láéláé. Kódà ẹni tó fẹ́ gbọ́kànlé lè mọ́ ronú àti disappoint rẹ̀. Ó ṣàdéhùn fún ọkọ wa gbowó, kì í ṣe pé kò fẹ́ fún ọ, àmọ́jọ́ tó dá fún ọ Ọlọ́run òbòun náà láṣìírí láti lè ṣàánú rẹ̀. Àbọ́lọ́run ò ní kẹ́mi rẹ̀ ogun díjọ́ náà, bí tí dodo yẹn bá ti ń sunkún ọ̀fọ̀, ẹkún disappointment ni wọ́n máa sun níbi sàárè rẹ̀ pé ibi àjọsọ sí kọ́ yìí ń ti ń bẹ lọ́kàn rẹ̀ ní pé káì owó tó lóun ó fún mi, òun ló ní ń dájọ́ ìyàwó sọ́nà, òun ló sọ fún mi pé kí n má wọ́rì, mo ti wọ́ gbèsè,
ẹkún pé wọ́wọ́ gbèsè lọ́mọ sun bí sàárè rẹ̀ kuma qulubul ibadi bayna usbu'ayyi ar-rahmani yuqallibuha kayfa sha ọkàn dúdú àwọ̀ ẹ̀dá ọwọ́ Ọlọ́run ọba lọ́wọ́ ó lè yí padà ẹni tó láàánú rẹ̀ lè ní tọrọ káàlá tó ní ọmọ ẹ̀gbọ́n mi ọmọ àbúrò mi sì wá gbà nǹkan báyìí ọ̀dà lọ wọlé ìwé ń ṣètò gbogbo ó túnmọ̀ sí náwó dúdú ẹ̀yọ ọrùn mi lọ́wà tí ó bá fi dàárọ̀ ọ̀la ọkàn rẹ̀ lè má rí bẹ́ẹ̀ mọ́ kó lọ kó dẹnu géètì rẹ̀ kó sọ fún gateman pé ọ̀gbọ́dọ̀ wọlé àbí kó pé kọ́ mọ́ gbé gbogbo ìgbà tó bá ti fún ènìyàn ṣègbọ́kànlé rẹ̀ ọkàn rẹ̀ ó máa pa sófo wọ́n máa fọkàn rẹ̀ ṣeré ó máa ní break heart ó máa ní broken heart nítorí wọ́n máa fọkàn rẹ̀ ṣeré ní gbogbo wọ́n máa làámọ́lẹ̀ ni wọ́n máa gbó mọ́yẹ̀pẹ̀ àmọ́ tí ọba ti fọkàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá tọ́lọ́run ní wa alayhi falyatawakkalil mutawakkilun gbogbo ẹni tó bá fẹ́ gbọ́kànlé nǹkan Ọlọ́run nìkan ni kó gbọ́kànlé ó rí sinmi ó rí fọkànbalẹ̀ kódà bí yẹn bá ṣàdéhùn fún ọ wò ó ní bí ìgbà pé nǹkan lanu ń padì lásán níjọ́ tó bá mú un ṣe níjọ́ òní ó tó mọ̀ pé òkè ó ṣàdéhùn fún mi àmọ́ tó bá fi sọ́kàn tó ń fi ń lálàá níjọ́ tó bá já ọkulẹ̀ ìbànújẹ́ odindi ni ó sọ̀kalẹ̀ sí ọlọ́kàn kódà ìbànújẹ́ ìyẹn lè má bọ́ ń bẹ̀ ìyẹn lè gbé àìsàn láti bẹ̀ ìyẹn lè gbé fìtínà kó gbé pírọ́blẹ́mù míì láti bẹ̀ so bọ́lọ̀ ọba àlékè ọlá tí mo tún ní àwọn ànábì rẹ̀ ẹ́ rí i pé wọ́n bí lọ́mọ òrukàn kò sí bàbá ìyá náà pẹ́ tó fi fayé lẹ̀ nítorí kọ́ mọ́ bá a live life à ń gbọ́kànlé yàn ọkàn yẹn ti wá strong débi pé ń jọ́tà àbútọ́ líbi lóun fẹ́ withdraw support kò ní ànábì lára ànábì wọn pé wọ́kọ́ ni ó lè jẹ́ igi lọ́gbà tó ẹ́sìpò ọlọ́tọ́ mi dàgbà àmọ́ ń pè mí ò tiẹ̀ ní bàbá láti kékeré ìyá mi náà ti kú láti kékeré ó ti jẹ́ mọ bí yẹn ti ṣayé mo lè dá yí ara mi ṣe gbogbo tó bá fẹ́ ṣe in life plan nǹkan rẹ níbàámu pẹ̀lú àpò rẹ níbàámu pẹ̀lú pé tí ó bá tiẹ̀ sẹ́nìkan kọ́ àfọlọ́hun bó ní kí n ṣe kíní yìí gbogbo táwọn èèyàn bá fẹ́ fi support rẹ lẹ́yìn ìgbà náà jẹ́ ọmọ bá ológìgì mọ́ plan nǹkan rẹ níbàámu pẹ̀lú àpò àwọn alápò èyí tẹ́ ẹ́ pé tí wọ́n bá já okulẹ̀ ó máa bá àwọn ló kọjẹ́ káàkiri kò ràn mí lọ́wọ́ kò ṣe kíní kan mo fẹ̀mí sí pé yóò ràn mí lọ́wọ́ ó ṣe fẹ̀mí sí wa ala Allahi falyatawakkalil mutawakkilun Ọlọ́run nìkan ni kí gbogbo kálukú ọmọ gbọ́kànlé sábàbí Abu Talib padà ní màá sọ̀pọ̀tì rẹ̀ gbogbo ń tó bá fẹ́ mọ́ jíṣẹ́ rẹ̀ lọ ẹnìkan yẹra kan nírìn ọlá ní Mẹ́kà yìí ó dúró ti ànábì sallallahu alayhi wa sallam afáwa ní fi akhiril mar'ati qalu atina Muhammadan wa khudhi aratabunana fi akhiril mar'at wọ́n pàrọ̀dọ̀ Abu Talib bẹ́ẹ̀ wọ́n wá fẹjọ́ sùn nígbà tó wá di èyí tí wọ́n wá kẹ́yìn èyí tí wọ́n wá gbẹ̀yìn tán wá fẹjọ́ sùn gbẹ̀yìn wọ́n ní wò Abu Talib ó ní naam wọ́n láti ṣe pàdé àti fẹnu kò gbogbo àwọn àgbààgbà lẹ̀ yìí ọmọ rẹ̀ yìí kò fẹ́ gbọ́rọ̀ àti wá fẹnu kò àfẹ́ wàhálà àfẹ́ fìtínà àfẹ́ yìí tá ṣe nǹkan kan fún tí ó dogun tí ó di wàhálà nínú Mẹ́kà Umara lamuwayi ọmọ tó fáìn ni ọdẹ dùn rí wọn náà wò ó dá lọ́mọ ó sì ṣe déédé ó jẹ́ bí irọ́ fún Muhammadu lórí ìgbà tá à ń sọ ya ànábì ti lé ní 40 ó ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ẹjá sọ pé bóyá 45 Umara ní ọba àdọ́gba lọ́jọ́ orí àyọ̀ǹda Umara yìí fún ọ ọdọmọ rẹ látẹ̀ní lọ bàbá tó bí yóò kọ́ ọ lọ́mọ yóò dọmọ rẹ kò sí pé yóò máa wá bàbá rẹ káàkiri mọ́ wọ́n lọ́mọ jẹ́ bàbá rẹ tí ó fi kú tí wọ́n náà fi kú kò lẹ́bí mi ìmọ̀ kọ̀ lára mi ìmọ̀ yóò wọnú ẹbí yín bí ìgbà pé yín náà lẹ́bí ni ẹ yọ̀ǹda Muhammadu fún wa kápá ọmọ tẹ́ fi dípò rẹ̀ rí wọ́n fún lọ́mọ mi wọ́n ní a ti ṣe déédéé o sọ pé wàhálà láàfẹ́ fìtínà láàfẹ́ àti wájọ ṣe ń dọ́dọ̀ báwọn àgbẹ̀ Muhammadu ẹ̀yin ò fún wa Muhammadu á fún yín ní Umara yìí Abu Talib ní ṣẹ́ṣẹ́ bí ìgbádùn ni badalahu qala aradtum akfulu ibnakum wa uslimu ibni yuqtalu ẹṣẹ́ bí ìmọ̀ tí ń ṣe ọ̀dẹ́lẹ̀ pè mí ni èmi ò dọ́mọ tèmi fún yín ìyẹn ọmọ àbúrò mi tí mo tọ́ dàgbà tọ́ jẹun lé mi dàgbà ìyín gbé fún yín kẹ́ ẹ pa ìyín wàá gba ọmọ tí yín mọ̀ bá yín bọ́ ọ̀dẹ́lẹ̀ pè mí ní mọ̀ bá yín bọ́ ọmọ tí yín ẹ mọ̀ tàn mí kó ti dọ́mọ tèmi yọ́ mọ̀ sanra sí mi lọ́rùn yọ́ mọ̀ gbádùn yọ́ mọ̀ dán
tó bá dijọ́ kan yọ padà rántí pé ọ̀tọ̀ nílé bàbá òun ọmọ tèmi ńkọ́ ẹ ti pa òun tiẹ̀ èmi ìsọdẹ̀ tó dòdò tá à ń sọ yìí Abu Talib ọ̀dà Islam ó sì dúró lérí pé Ọlọ́run lò ní sábàbí pé fún protection fún Ànábì sallallahu alaihi wasallam pé ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn thumma madha yajharu bi tawhidi àṣẹ Ọlọ́run lè lo kèfèrí ní sábàbí láti lè gbé Islam lárugẹ ó lè lo ẹni ibi ní sábàbí fóore nígbà míì ìyẹn ò túmọ̀ pé tá a bá ń wóore ká wá sọ́dọ̀ ẹni ibi o àmọ́ kò sí ń tọ́lọ́hun ò lè ṣe tọ́rọ̀ bá dàrú tí gbogbo ẹ bá tí ó bá lójútùú mọ́ ó lè jẹ́ nìkan tí ó mọ Ọlọ́hun ó lè jẹ́ nìkan tí ó bá yín ṣẹ̀sìn ènìyàn padà ran ẹ̀yin mùsùlùmí lọ́wọ́ pé ìyà tí ń jẹ yín yìí òun ò fẹ́ kó jẹ yín mọ́ ṣáàmọ́ ara àwọn pásítọ̀ tó ń dáwó lẹ̀ pé ẹ fi kọ́ mọ́ṣáláṣí ni gbọ́n bá rí pé ẹgbà fíṣẹ̀ bí láyẹ tẹnumọ́ ẹ rójútùú ẹ̀ òun fún rẹ̀ ènìyàn padà yọ owó lápò ìpè imam ẹgbà owó yìí àrí pásítọ̀ tí ń ra mọ́tò fáfá torí pé Ọlọ́run lè lò wọ́n ní sábà kò sẹ́ni tọ́lọ́run ò lè lò kódà ó lo ìbílísù ṣètánì bó ti jẹ́ ní ẹ̀kọ́ bó ti jẹ́ ní ègbé tó ó kún sábàbí tá a fi mọ pàtàkì ayatul kursi tó jẹ́ ayatọ̀ lálùbáríkà jùlọ al-Qur'an ni tani òun ló lórí gbogbo ayat al-Qur'an ìbílísù wà nù sábàbí tá a fi mọ pàtàkì ẹ̀ níbi hadisi tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn àtàbù Hurairah tá Nábì ní sadaqaka òótọ́ nìyí tó sọ yẹn pé ayatul kursi yìí ọlámì ọlágbára àmọ́ wà húwà kadhub ìyẹn ọ̀há túnmọ̀ pé kẹ́ ẹ máa wá òótọ́ sọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ ṣe bí wọn dá Ànábì ló lóòótọ́ nípò sóòótọ́ húwà kadhub òpùrọ́ ni o irọ́ ni mọ̀ pàmò èyí tó sọ yìí òdodo ni ẹ̀ ń pa àjàǹfààní rẹ̀ kan náà nù Ọlọ́run lè lo kèfèrí ó lè lo ẹni tí ó fẹ́ tọ́lọ́run ó lè lò ó ní sábàbí láti lè tún nǹkan ṣe àti wípé gbogbo ìgbà tọ́ta rẹ̀ táwọn ará àta bá ń fi ẹbí rẹ̀ ṣe yẹ̀yẹ́ tán fọ̀rẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ ẹni tó jẹ́ tiẹ̀ tán fi ń ṣe yẹ̀yẹ́ kò yẹ kí wọ́n náà pẹ̀lú wọn torí bó ti lè wù kórí ìkángun Yorùbá ní akówárápá ó kángun sáró ọ̀run ẹ̀ pé dodo gbà yọmọ dákú yọmọ dájí ni so ìgbésí ayé rẹ̀ náà láàrin ayé sọ́run ni ọwà yóò jí yóò dákú yóò jí yóò dákú yóò jí wọn lọ kángun sáró ọ̀run bẹ́ẹ̀ ni ẹbí rẹ̀ ni tó jẹ́ tiẹ̀ mọ́ tà lọ́pọ̀ ẹ lè mọ́ dọ́ra yín yé ẹ lè mọ́ rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ mọ́ rojọ́ wọn fáwọn tí ó padà wá fẹjọ́ yẹn bà ọ́ nínú jẹ́ tó bá padà yá ẹni tó rojọ́ ìyàwó rẹ̀ fún lẹ́mìí pé òun fẹjọ́ sùn àbẹ́jọ́ ọkọ rẹ̀ lẹ́mìí pé òun fẹjọ́ sùn information tó gbélé wọn lọ́wọ́ yẹn kódà wọ́n lè fẹ̀mí tọ́ da àgbà níjọ́ kínní wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la wọ́n lè padà dọ̀tá ìyàwó rẹ̀ wọ́n lè dọ̀tá ọkọ rẹ̀ nínú àwọn ẹbí ìyàwó rẹ̀ tó ti ń lọ fẹjọ́ rẹ̀ sùn ìyàwó rẹ̀ bóyá lé olórogún ló ti wá ó lọ fẹjọ́ rẹ̀ sùn bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ tí ń ṣẹlẹ̀ sí nílé ọkọ ní gbogbo ẹbí wọ́n ti mọ̀ tí ń ṣẹlẹ̀ sí nílé ọkọ àwọn padà fi bú mọ̀mọ́ rẹ̀ wọ́n padà fi bú nílé ọkọ tó nílé wọn gẹ́gẹ́ ní family house wọn níjọ́ tá bá fi ń bú yọ padà bà wọ́n náà nú jẹ́ àbí kàn fi pìtàn burúkú fáwọn ọmọ tó bí fún ọ tó bá padà dọjọ́ wájú lè mọ̀ sí láyé mọ́ táwọn kan wọn kà ẹ farabalẹ̀ ẹ gbádùn ni à sọ bí àyín ṣe kúrò nílé ọkọ fún yín à sọ bí àyín ṣe jẹ́ kinní kan fún yín níbi tó ti ń rojọ́ wèrè káàkiri náà ni wọ́n ti mọ dúdú síkírìtì ọkọ rẹ̀ náà ti mọ síkírìtì ìyàwó rẹ̀ ẹni tó bá ti jẹ́ tiẹ̀ ó ṣe làákàyè kódà bẹ́ẹ̀ bá ń jà nígbà bí àwọn rojọ́ káàkiri àwa ń tẹnu bọlẹ̀ ọmọ kí ló yẹ kó sọ kí ni ó yẹ kó sọ ọ gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rẹ́ rẹ ẹbí rẹ kọ́ra rí ní sojú ọ̀tẹ̀ Abu Talib ó ṣùgbà Nabi sallallahu alaihi wasallam kò ní rárí bó ṣe léwu kọ́ ọmọ àbúrò mi ni nínú àwọn àgbà tẹ́jọ́ ń sòsà Mẹ́kà náà l'Abu Talib wà o ẹni bó ti léwu ọmọ àbúrò mi ni ẹ wá ní kémi ó mú wá kẹ́ mọ́ ọmọ ẹlòmíì wá kémi ọmọ fi sọmọ kẹ́ wá lọ pa ọmọ àbúrò tèmi ọmọ kan tó sì bí láyé nù sọ wá káàkùnrún nu ẹ wá parẹ́ erí parẹ́ tó kù láyé yẹn Muhammadu yẹn fẹ́ parẹ́ ọmọ tí grandfather wá gbé grandfather Nabi yẹn Abdul Muttalib tí ń jẹ́ father fún Abu Talibi tó gbélé mi lọ́wọ́ bí àmọ́ náà pé ọmọ àbúrò rẹ dọwọ́ rẹ yìí wàá fà lẹ́yìn lọ́wọ́ ẹ lọ́ọ́ pa ẹ wàá fọmọ lọ́mọ rọ́pò kò ní rí bẹ́ẹ̀ ìyẹn tún jẹ́ kọ́mi ìta tún lè rí mú ní ọ̀gángan nẹ̀ Ànábì wa ń jíṣẹ́ lọ fún mamadu yajharu bit tawhidi bàtà Abu Talibi ti ní Muhammad má bá tiẹ̀ lọ má dáhùn lóhùn ìwọ̀n ń jíṣẹ́ lọ
wala yakhafu satwata al-abidi òun náà ò bẹ̀rù mọ́ pé ta ẹnìkan kan ní tí yóò fi mi ṣe Abu Talib ti dúró nígbà tí ìfinilọ́kànbalẹ̀ Ọlọ́run sì sì ṣáájú tẹ́lẹ̀. wa ajma'at Qurayshun an yaqulu sahirun ihdharu wa anhu milu sahirun ihdharu wa anhu milu. gbogbo ará Mẹ́kà àwọn Kùrẹ́ṣì wá fẹnu kò ẹnu wọn ta ṣe ara wọn nígbà tán ti ní kí lá mọ̀ pé fún gbogbo àwọn àjòjì tó bá wá torí nǹkan Kùránì fáwọn àjòjì tán ń wá sin lọ ń wá ṣàwọn òòṣà gbogbo ìjọsìn wọn tán wá ṣe ní Mẹ́kà nígbà náà wọ́n wá láti ìlú káàkiri wọ́n wá ṣe hajj ti wà ká nábì ó tó dé sallallahu alaihi wasallam àmọ́ wọ́n ṣe hajj yẹn náà wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri kó òòṣà ni wọ́n mọ̀ kúnlẹ̀ fún òòṣà wọ́n mọ̀ forí balẹ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àjòjì tán wá wọ̀nyí tán bá ti ń dé Muhammad tágẹ́ẹ̀tì wọn láti máa ka Kùránì fún wọn kí ni ká ti pè é fún wọn a ti sọ̀rọ̀ ẹ̀ ní ijó ní pé wọ́n fẹ́ẹ́ fẹnu kò pé kí ni káwọn máa pè é àfa yìí ni wà ajma'at Qurayshun an yaqulu ẹnu wọn padà kò sí káwọn máa sọ pé sahirun òpìdán ni o ihdharu wa anhu milu ẹ ṣọ́ra fún o àwọn máa sọ bẹ́ẹ̀ fáwọn àjòjì ẹ ṣọ́ra fún ẹ má bọ́kùnrin yẹn jókòó o ọkùnrin tó fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ má bá jókòó o kí la ṣe ológun lọ́wọ́ o oògùn gidigidi ń bẹ ní ọwọ́ rẹ bá jókòó yóò ta yín láṣẹ o yóò ṣe kinní kan o wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ blackmail anabi sallallahu alayhi wa sallam wàkàn adó fi zamanil imawasimi gbogbo àwọn àsìkò kójọ bóyá àsìkò hajj àsìkò umra àti gbogbo ìgbà tèrò máa pọ̀ ní Mẹ́kà láti wá sin òòṣà àbí wọ́n sì wá nájà yuhadhiruna minhu kulla qadimi yuhadhiruna minhu kulla qadimi gbogbo ẹni tí bá ń dé wọ́n máa sọ wọ́n máa kìlọ̀ fún wọn kí ẹ má bàa jókòó. waftaraqa an-nasu fasha'a amruhu àwọn èèyàn wá túká wọ́n ṣe ájì tán kálukú padà sílùú wọn sha'a amruhu gbogbo àwọn èèyàn mú làbárí ànábì dání lọ sílùú wọn pé ọkùnrin kan ti wà Mẹ́kà nísìnyí o wọ́n ní ànábì ló jíṣẹ́ Ọlọ́run ló pèrè wọ́n ní Ọlọ́run bá wọn sọ̀rọ̀ nǹkan kan òkìkí ànábì wa ń kàn káàkiri bayna al-qaba'ili wa sara dhikruhu bayna al-qaba'ili wa sara dhikruhu gbogbo mọ̀lẹ́bí gbogbo ìdílé ọ̀rọ̀ rẹ̀ rìn káàkiri ọ̀dọ̀ gbogbo wọn ní Utbah ibn Rabi'a tá sọ̀rọ̀ òun náà ní ìtabára sọ̀rọ̀ gbẹ̀yìn ni òun náà wá dìde wá bá Nabi sallallahu alayhi wa sallam ń pé kí ni ìṣẹ̀lẹ̀ gan wọ́n lọ bá sọ̀rọ̀ nítubí nùbí òun ló wá ń sọ fún Ànábì pé ṣé ó dùn mọ́ ọ bí dodo wa ṣe ń dọ̀tá ara wa ní Mẹ́kà nísìn àwọn ọmọ wa wọ́n ń gba ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ wọ́n ń tẹ̀lé ọ tí wọ́n bá ti ń tẹ̀lé ọ àwọn òbí ń lù wọ́n òbí ń dè mí ìmọ́lẹ̀ nú wọn wọ́n ń jẹ mí níyà àwọn ẹrú ń tẹ̀lé ọ wọ́n gbọ́rọ̀ sí àwọn olówó wọn lẹ́nu mọ́ àwọn olówó wọn ní wọ́n mọ́ tẹ̀lé ọ wọ́n yarí pé wọ́n làwọn fẹ́ tẹ̀lé àwọn olówó wọn ń jẹ wọ́n yà wọ́n ti pa àwọn mélòó kan nú wọn bí Mẹ́kà ti ń dàbí ìgbà pé ń fọ́ sí méjì yìí ṣó wá dùn mọ́ ọba wọn wọ́n tún bá tún nù ọ̀rọ̀ bí à ń sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀sìn àwọn bàbá wa ìṣẹ̀ṣe àwọn bàbá wa tí wọ́n ṣe tán fi kú ń ló kọ̀yìn sí yìí ó sì ń kọ̀yìn gbogbo àwọn èèyàn sẹ́sìn ìṣẹ̀ṣe Abdul Muttalib bàbá rẹ̀ tó ti gbàdúrà pẹ́sìn yìí náà ló ṣe tó fi kú ni Abdullahi bàbá rẹ̀ ibi tí gbogbo wọn dájú kọ ló kọ̀yìn sí yìí wọ́n ní wọ́n tún bá tún nù ọ̀rọ̀ bí à ń sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam nípa ó dáa kí ni ìdájọ́ wọn ẹ mọ̀ wò làákàyè o kí ni ìdájọ́ bàbá rẹ̀ kí ni ìdájọ́ bàbá rẹ̀ ṣé gbogbo wọn náà ní làákàyè yìí tí Ànábì ó fi fèsì Ànábì dákẹ́ ẹ̀kọ́ ni fún gbogbo àwọn jàgídíjàgan bàbá Ànábì ọwọ́ náà yálàyà àwọn yóò ṣòfò yálàyà àwọn wà nùsàlẹ̀ náà àti gbogbo nǹkan máa wí rádaràda Ànábì gan fún rẹ̀ wọ́n ti bọ̀ lẹ́nu pé kọ́ sọ fasakat àròyé sì pọ̀ lérí àdìsí tó dé tó ní bàbá Ànábì ní àbí wà bá gàfẹ́ àròyé pọ̀ lérí rẹ̀ àkọ́kọ́ sọ lálàáfíà kò bá wà nù sọ yóò Muslim ẹlẹ́ẹ̀kejì ní kó tó bá tiẹ̀ wá jẹ́ sọ́kọ́ lálàáfíà ṣé bàbá tó tọ́ dàgbà tí wọ́n ń pè lábù Tọ́líbì tí ń pé ọmọ rẹ tára Mẹ́kà ń pè ní ọmọ rẹ tóun náà ń pè bá mi ló pè é dàgbà ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni àbí bàbá tó bí lọ́mọ ní sọ ọ̀dà àbúrò yìí tó bá jẹ́ ń bẹ̀ ǹjẹ́ tó bá tiẹ̀ rà Ànábì sójú ọ̀nà wọ́ sí lẹ́nu báyìí pé bàbá rẹ̀ sọmọ pé nínú náà lọ́wọ́ so yín nù àbúbú sọ́ba nú jẹ́ ní àbò dùnnú gbogbo ẹni bá sì fà Ànábì sí ẹ̀yẹ gbogbo ẹni bá rìn fín Ọlọ́run lérí sí wọn kò bẹ́ẹ̀ kọ́ mu kò bá làákà ẹ̀hún
ká tó wá pé òjíṣẹ́ kankan òjíṣẹ́ fáwọn tá à ń sọ yìí àbá ànábì òjíṣẹ́ wo ló jíṣẹ́ fún tó fi wá dá ọ lójú pé nínú lọ́dọọdọ wa àwọn tó jíṣẹ́ ọ̀bá sì jíṣẹ́ fún èyí tó yẹn jújù nú ọ̀rọ̀ ni pé tó bá dijọ́ àlùkìyámọ̀ Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ tún dájọ́ tí wọ́n ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àròyé wọ́n á ń béèrè wọ́n ti wá ànábì náà lẹ́nu sallallahu alaihi wasallam nke ó dá àwọn bàbá tiẹ̀ náà wá ń kọ́ bàbá tiẹ̀ náà ń kọ́ sáàmù ìpẹ́sìn yìí náà dúdú wọ́n ṣe kú ànábì dákẹ́ kó fèsì sallallahu alaihi wasallam bí wọ́n ti bi ànábì Musa náà pé ẹ qala fama balul qurunil ula ó dá kí wá ní ìdájọ́ àwọn tó ti ṣáájú àwọn bàbá wa tí ẹ̀ sọ pé àwọn bàbá wo wọ̀ náà ni qala ilmuha inda rabbi ó lọ́lọ́run lọ́mọ fi kitabin ó ti lákọọ́lẹ̀ la yadhillu rabbi wala yansa Ọlọ́run kì í sọnù Ọlọ́run kì í dààmú Ọlọ́run kì í dàbò kì í sì gbàgbé ọ̀rọ̀ kì í jùnù mọ́ lọ́wọ́ òun náà fẹ́ kọ́ sí kò mọ̀ pé ẹ lágbájá ọmọ lágbájá tó ti kú iná ní lọ tàmọ̀dò tó ti kú yọ́ ṣẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní mo bá ànábì sọ̀rọ̀ lọ ń bá sọ̀rọ̀ lọ pé ṣé gbogbo àti wá dọ̀tá ara wa ìṣọ́ wa dáa ọ̀dà tó bá yẹ sí pé owó ló fẹ́ ẹnu mi ká wọn nílùú yìí mo máa ti ń sọ fún gbogbo òdílé kọ̀ọ̀kan wọn á dá owó tọ́pọ̀ jọ yọ́ jẹ́ sí pé wọ́n ló lówó lọ́wọ́ jù ní gbogbo wa wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé tó bá jẹ́ sí pé owó lọ fẹ́ á dá owó jọ lọ́tún lọ́sì owó tí ẹnìkan ò nírú ẹ̀ ńlẹ̀ yìí yọ́ pàdé sọ́dẹ̀dẹ̀ rẹ ìwọ ló lówó lọ́wọ́ jù tó bá jẹ́ owó lọ fẹ́ tó bá sì jẹ́ sí pé ó fẹ́ já ṣáájú náà ni ó fẹ́ lékè ó fẹ́ kó lókìkí a lè fi ọ́ sọ́ba ṣé tẹ́lẹ̀ náà àkúlọ́ba ní Mọ́kà yìí kò sọ́ba kan kò sí pé ẹnìkan ló lékè gbogbo wa olórí ìdílé la ní a lè fi ọ́ sọ́ba dodo lẹ̀ yìí tẹnu dodo owó kò sí tó bá jẹ́ sí pé obìnrin lọ fẹ́ àwọn obìnrin tó rẹwà jù nínú ìlú yìí kódà yìí tó bá wà nílé ọkọ a lè gbà nídìí ọkọ rẹ̀ tá a fi fún wọ Muhammadu kí ló fẹ́ gan-an kí ló fẹ́ ká ṣe ó náà sá Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ó sì rẹ́dì kò sáwádà nígbà dodo ń tẹ́ tó bá fẹ́ àti rẹ́dì àti ṣe fún ọ ó sì wá ó tún fi kún pé tó bá wá jẹ́ sí pé ti ń yọ lẹ́nu yìí bóyá àlìjẹ̀nú kan ní ń dọ̀ láàmú ti ń yọ sí ọ tí kan bọ̀ wíkì nìkan a lè bọ̀ wá àwọn adáhùn ṣe àbáwọn dókítà tán mọ̀ tọ́jú tán bá ti mọ̀ yọ àlìjẹ̀nú lára yẹn a lè bọ̀ wá àwọn aládìgbà tó dájú àwọn alálìjẹ̀nú tó dájú tí wọ́n yọ àlìjẹ̀nú lára rẹ̀ kí ló fẹ́ ká ṣe ń bẹ̀ ànábì ní jòkó ó ní mo fẹ́ kó gbọ́ Al-Qur'ani díẹ̀ n tí ń ṣe mí mo fẹ́ kó gbọ́ kó lè mọ pàtó n tí ń ṣe mí ànábì wá ka Qur'ani fún ó ka suratu Hamim ní láti àyà Hamim tó fi dé wa andartukum sa'iqatan mithla sa'iqati 'adin wa thamud tó bẹ̀rẹ̀ pẹ̀lú pé Hamim tanzilun minar rahmanir rahim ma gbọ́ bọ́lọ̀ ti wí ó lè mọ pàtó tí ń ṣe mí tanzilun minar rahmanir rahim ọ̀rọ̀ rí tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọba oníkẹ́ ọba aláàánú kitabun fussilat ayatuhu tírà tá sọ̀kalẹ̀ tá pè al-Qur'an àwọn àyà tí ń bẹ ńbẹ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńbẹ̀ asọ ní fọ́sí wẹ́wẹ́ Qur'anan arabiyyan ó jẹ́ tèdè Lárúbáwá la fi sọ̀kalẹ̀ liqawmin ya'lamun fún gbogbo àwọn ìjọ tá a fẹ́ kí wọ́n mọ̀ bashiran wa nadhira a fẹ́ kí ọ̀rọ̀ náà wá dùn inú a sì fẹ́ kó kìlọ̀ fún yín fa'arada aktharuhum fahum la yasma'un ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fi Al-Qur'ani yìí kìlọ̀ fún ní Mẹ́kà àti níbòmíì tán ń gbọ́ náà ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbọ́ wọn fẹ́ gbà á وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه èsì tán fún mi Muhammadu ni wípé Ọlọ́run ní sọ̀rọ̀ Wàlídù tó wá ẹ̀wọ̀n túbátù ibn Rabi'a tó wá ó jòkó ń gbọ́ Al-Qur'an Annabi sallallahu alaihi wasallam ń kà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbọ́ qalu qulubuna fi akinnatin wọ́n lọ́kàn wa ó ti wà nù àpòpò kan ọkàn wa ti wà níbi kan tó ti síl kò lè gbọ́ nǹkan kan mọ́ mimma tad'una ilayhi èyí tó ń pè wá sí ìyá àgbọ̀ àwọn ará Mẹ́kà tí wọ́n fẹ́ gbọ́ Al-Qur'an nínú wa fi adhanina waqirun èdìdì ti dí wa létí wa min baynina wa baynika hijabun láàrin àwa àti wọ Muhammadu èdìdì ti wà láàrin wa dúdú tó ń sọ àwọn òye wa
fa'amal innana amilun ma bá tiẹ̀ lọ ká náà ma bá ti wá lọ. Qala innama ana basharun mithlukum. Òjíṣẹ́ ń sọ fún wọn wípé abara lásán lèmi náà bíi tiyín. Yuha ilayya, ẹnu kí Ọlọ́run kàn fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi. Annama ilahukum ilahun wahidun, mẹ́sẹ̀jì tán sì fi ránṣẹ́ sí mi náà ni wípé Olúwa yín ẹyọ kan ni ẹ má sìn nǹkan mi pẹ̀lú ẹ̀. Fastaqimu ilayhi, ẹ dúró déédéé pẹ̀lú ẹ̀, ẹ má fò ṣàkùn. Wastaghfiruhu, ẹ tọrọ àforíjì àwọn èyí tẹ́ ti ṣe ṣáájú. Wa wailun lil mushrikin, tó gbogbo ẹni bá pa nǹkan mi pẹ̀lú Ọlọ́run, tó bá pa nǹkan mi papọ̀ kò ní jèrè. Alladhina la yutuna zakata, àwọn tó yẹ pé tán bá rí ọmọ mẹ̀kúnnù àbẹ́ni tí ò ní wọn ní tọ́jú ẹ̀. Wa hum bil akhirati hum kafirun, àwọn tí ò gbàjọ́ kan ìgbọ́. Ànábì ń ka lọ bẹ́ẹ̀ fún arákùnrin tó jòkó tó fẹ́ mọ pàtó kí ní sànábì. ń ka tọ̀hún náà ń dọ̀. Wọ́n ní innal ladhina amanu wa amilu salihati lahum ajrun ghayru mamnun. Gbogbo ẹni tí ó bá ṣe wá tó bá wùwà dáadáa, tó bá kírun fọ́lọ́run, tó bá gbààwẹ̀, tó bá ṣiṣẹ́ eré tó gbọ́lọ́run gbọ́, yóò rí ládá tí ò ní pẹ̀kun. Kul, Ànábì sọ fún wọn pé innakum latakfuruna billadhi khalaqal arda. Ẹni tẹ́ ń pè ẹ tẹ́ fẹ́ gbàgbọ́, ọba tẹ́ kọ̀yìn sí tẹ́ fẹ́ gbàgbọ́ tẹ́ fẹ́ sìn lóhun nìkan. Latakfuruna billadhi khalaqal ard, òun lọ́ba tó dá ilẹ̀. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé ọba tẹ́ ń kọ̀yìn sí tẹ́ fẹ́ sìn yìí, òun ló dá ilẹ̀. Fi yawmayn, ìbílẹ̀ tí tóbi tó ìjọ méjì péré lè dá. Wa taj'aluna lahu andadan, ẹ wá dórí ilẹ̀ ọ̀hún tán ẹni láti mọ̀ mú òṣàpẹ́ papọ̀ mọ́. Dhalika rabbul alamin, ọba tí ń ròyìn fún iyọ̀ òun mọ̀ lọ́dá gbogbo ayé ní ìṣèjẹ́ mú fún wọn. Wa ja'ala fiha rawasiya, nígbà tó dá ilẹ̀ tán ó fa àwọn àpáta tọ́ga síbẹ̀. Min fawqiha, lókè erílẹ̀. Wa baraka fiha, ó fi ń tó wúlò tó pọ̀ sínú ilẹ̀. Wa qaddara fiha aqwataha, ó fi ń tí gbogbo ó jẹ síbẹ̀. Tọmọdé ó jẹ, tágbà ó jẹ, gbogbo ń tá mọ̀ jẹ tá fi kú ó ti wà nù lẹ̀. Fi arba'ati ayyamin, ó ṣe yẹn náà níjọ́ méjì, pẹ̀lú ìjọ́ méjì tó fi dá ilẹ̀ ó jẹ́ ìjọ́ mẹ́rin. Sawa lis-sa'ilin, fún gbogbo ẹni tó bá fẹ́ béèrè bùkátà lọ́dọ̀ Ọlọ́run pé mò ń wá jíjẹ, mò ń wá mímu, Ọlọ́run ti tọ́jú ẹ̀ sínú ilẹ̀. Thumma stawa ila as-samaa, Ànábì tún ka Kùránì síwájú pé lẹ́yìn t'Ọlọ́run dá ilẹ̀ tán, ó wá mójútó sánmà. Wa hiya dukhanun, sánmà ní ìjọ́ náà ń bẹ léèfín, ó wá ṣẹ̀ṣẹ̀ dẹ́. Faqala laha walil ardi, nígbà tó dá sánmà tán Ọlọ́run wá ké sí sánmà àtilẹ̀ ń pé tí àtọ̀ àná karahan, ó yẹ máa dá mi lóhùn àṣẹ mi, ẹ fẹ́ ẹ̀kọ́. Qalata atayna ta'in, wọ́n láti ẹ̀wulẹ̀ ní kọ̀ àádáwọ̀ Ọlọ́run ọba lóhùn pẹ̀lú títẹ́ lọ́rùn ni. Faqadahunna sab'a samawat, Ọlọ́run wá ṣe sánmà ní ìpele méje. Fi yawmayn, gbogbo bó ti pọ̀ tóun náà ìjọ́ méjì péré lè ṣe. Ó dá ilẹ̀ níjọ́ méjì, ó dá sánmà níjọ́ méjì, ó mú irúgbìn jáde ní ilẹ̀ fún ìjọ́ méjì, gbogbo ẹ̀ jẹ́jọ́ mẹ́fà. Wa awha fi kulli sama'in amraha, ó pàṣẹ sí sánmà kọ̀ọ̀kan ń pé sánmà yìí àwọn ẹ̀dá tí mo fẹ́ kọ́ máa dé bẹ́ẹ̀ ni, àwọn nǹkan mèremère tí mo fẹ́ dá síbẹ̀ ni, gbogbo ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní máa rí bẹ́ẹ̀. Wa zayyana samaa dunya bimasabih, sánmà ilé ayé Ọlọ́run wá láàfà àwọn ẹ̀ṣọ́ sí, àfà àwọn àràwọ̀ léríṣiríṣi kó máa jẹ́ṣọ́ síbẹ̀. Wa hifdhan, kó sì máa jẹ́ ìṣúgbà fún gbogbo àwọn àlìjẹ̀nú tó bá fẹ́ máa gun sánmà lọ kó máa jálù wọn. Dhalika taqdirul azizil alim, iṣẹ́ wọ̀nyí tá ń kàbọ̀ yìí kò sẹ́ni tó ṣe tó tayọ ọba tó ṣẹ̀dá, ọba onímímọ̀, ọba tó káyà, ọba tó gbọngbọ́n. Fa in aradu, tára Mákà bá tún gúnrí lẹ́yìn gbogbo yìí tán gbọ́ yìí. Faqul anzarutukum, sọ fún wọn kí mo ti kìlọ̀ fún yín tó. Sa'iqatan mithla sa'iqati 'adin wa thamud, ariwo tí Olúwa fi pa àwọn ìjọ Ádàlù lárẹ́, ariwo tọ́lọ́run fi pa àwọn ìjọ Sámúdáwá rẹ́, mo ti kìlọ̀ fún yín kírù rẹ̀ má bàa tọ́ sí yín o. Bí Ànábì káàdé nù Suratu Fussilat. Nígbà tá Ànábì bá dé bẹ́ẹ̀ tó fẹ́ máa tẹ̀síwájú, ó tún bá tún nọ̀rọ̀ bí adì lẹ́nu mú pé ó ti tó. Wa nashadahu rahim, ó ní mo fi okùn bíbẹ̀ ọ́, mo fàjọ bíbẹ̀ ọ́, mọ́ tún ká mọ́.
ọ̀rọ̀ yìí lágbára púpọ̀. Nígbà tó gbọ́ ó ti gbàgbé ara ẹ̀ sórí ìjòkó. Ọ̀rọ̀ yìí lágbára púpọ̀. Nígbà tó padà sọ́dọ̀ àwọn kèfèrí yòókù pé bó wá ní àbábọ̀ ọ̀rọ̀ tó lọ bá Muhammadu sọ pé tó bá jẹ́ owó ní ń fẹ́ àádá owó jọ fún tí ó pọ̀, tó bá jẹ́ obìnrin ní ń fẹ́ àádá obìnrin jọ fún tó pọ̀, tó bá jẹ́ kó fẹ́ jọba ní kí ní ń fẹ́ gan. Ó ní mo ti lọ bá a sọ̀rọ̀ àmọ́ èsì tó fún mi Kùránì lọ́kà fún mi o, àmọ́ tí mo gbọ́ yé ń bí ọ̀rọ̀ náà tí ẹ̀ yé mi mọ́. Ní tí mo gbọ́ yé ń bí ọ̀tá yọ pé ń ṣà ń kìlọ̀ ìyà tó lágbára fún yín, ń kì ìyà tó lágbára ní ọjẹ́ yín o, ó ní yọ jẹ yín o, ó ní yọ jẹ yín o. Inú tí bá tún pariwo fún àwọn yòókù rẹ̀ tó lọ jábọ̀ fún. Àwọn náà sọ fún kí wọ́n ló tún sọ báyìí. Ó ní ìmọ̀ràn tí mo fẹ́ fún yín rèé, ẹ ṣe fi kalẹ̀. Utbatu ibn Rabi'a ń fún àwọn Abu Jahli àti Abu Lahab àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n gbé dìde, ń fún wọn lábọ̀ pé èmi ò bá ní kẹ́ fi kalẹ̀. Ìkan nínú méjì náà ni. Nínú kó ṣàṣeyọrí iṣẹ́ tí ń ṣe yìí. Tó bá ṣàṣeyọrí èrè wa ni. Ìta kúkú ń fẹ́ náà nù, a fẹ́ lékè gbogbo Lárúbáwá yòókù. A fẹ́ kọ́lá ọwọ́ jábọ́ mọ́ wa lọ́wọ́. Tó bá ṣàṣeyọrí níbi ìpèpè tí ń pèpè yìí, ajá sí pé ń tà ń fẹ́ nù. Gbogbo owó tẹ̀lé ìlú wa tún dìlú ọrọ̀ ajé ńláńlá nù. Ọba tá a láfẹ́ fi jẹ yóò wulẹ̀ jọbọ ọ̀hún tẹ́lẹ̀ náà tó bá ti ṣàṣeyọrí. Tí ó bá sì ṣàṣeyọrí, tó bá pe àwọn òòṣà wa nírọ́ tó pè nírọ́ táwọn kan nínú Lárúbáwá bá padà dìde sí tán bá pa, ajá sí pé ń tà ń fẹ́ náà tún padà ṣẹlẹ̀. Wọ́n ti bá wa mú un nílẹ̀, wọ́n ti bá wa dìlítì ẹ̀ ṣe fi ilẹ̀. Nínú kó ṣàṣeyọrí àbí kó má ṣàṣeyọrí, kò sí ìtó ṣẹlẹ̀ sí inú méjèèjì tí ó pè wá. Ìmọ̀ràn ẹni wọ́n tún bá tún gbọ́rọ̀ bí fún wọn. Àmọ́ wọn láwọn ò ní gbọ́, wọn láwọn ò ní gbà. Ẹ̀kọ́ mi ìtún ni wípé wọ́n fà Ànábì lówó, wọ́n fà rẹ̀ ní ipò, wọ́n fà rẹ̀ lóbìnrin, wọ́n fà rẹ̀ lọ́lá àtòkìkí, ọkọ̀yìn sí gbogbo ẹ̀. Ṣé rí bóde yẹn lẹ́lòmíì máa dé títí máa dààmú. Ibi tẹ́lòmíì máa dé nìyẹn tí iṣẹ́ tí máa dànù mọ́ lọ́wọ́. Nígbà tán bá ti gbé owó tó ka aláyà tí ìran rẹ̀ ọ̀karú ẹ̀rí fún, ibi tí ó ti dalẹ̀ Ọlọ́run ọba nù. Ànábì sallallahu alaihi wasallam ọ̀dàlẹ̀. Ẹni gbogbo ẹni tí ń bá ń jíṣẹ́ Ọlọ́run ọba àtẹni tó ń ṣe nǹkan míì náà tó fẹ́ ṣàṣeyọrí ń bẹ̀. Kódà àwọn philosophers àtàwọn alágbárí ayé tán bá ní idea kan pé idea yìí ó tún ayé ṣe, ó dẹ̀ gbé dání, ń dẹ̀ propagate ẹ̀, ń sọ̀rọ̀ lé lérí, ń kọ̀wé lé lérí. Táwọn olóṣèlú kan bá dówó wá fún pé kó compromise, láwọn tẹ́rí wọn bá pé kódà owó tí ó kárí, owó tó need, yóò reject ẹ̀ nítorí tí ń ṣe yẹn ó fẹ́ ṣàṣeyọrí ń bẹ̀. Ká tó wá pé wọ́n tó gbéṣẹ́ Ọlọ́run dání. Àbí wọ́n tó tiẹ̀ wá mójútó iṣẹ́ ẹ̀sìn pé wọ́n lọ́mọ gbálẹ̀ mọ́ṣáláṣí, ẹ̀rí ká máa rí nínú obìnrin alásàlátù yóò ní kùkárí. Kò ní pẹ́ kò ní jìnnà táwọn obìnrin bí yòókù bá ti sọ lẹ́nu tá bá ti ń pè lóko tí èṣe tiẹ̀, òun náà sùn sẹ́yìn. Òun lè jẹ́ kẹ́nìkan wá kó bá wọn, òun lè jẹ́ kí wọ́n wá sọ òun lẹ́nu o. Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi tí mọ́ tán lọ́hún náà. Wọ́n fowó lọ lẹ́yìn tán ti fàbùkù lọ, lẹ́yìn tán fi tìjú lọ, tán fi wàhálà lọ. Tí gbogbo eléyìí wọ́n ràn, wọ́n tún wá ó dá kí lọ fẹ́ gan. Wọ́n fẹ́ negotiate pẹ̀lú ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ò compromise o. Kódà kò tiẹ̀ lóhun fẹ́ nǹkankan, ka Kùránì ló kàkà fún. Tọ̀hún náà nígbà tó gbọ́ débì kan ló ti tó báwọn. Túmọ̀ sí pé kò yẹsẹ̀, ẹsẹ̀ rí ọyẹ̀. Istiqama nù ìdúró dédé. Likullin ila sha'wil ula harakatuhu. Ìwọ náà fẹ́ ga láyé, mi náà fẹ́ ga, kò sẹ́ni tí ó lóhun ó fẹ́ ga. Àmọ́ walakin azizun fir rijali thabatu. Kò sẹ́ni tí ó gbìyànjú àti ga. Ẹni tó wọlé ìwé ó fẹ́ ga ni. Ẹni tó lọ inú kọ́ṣẹ́ ó fẹ́ ṣàṣeyọrí ni. Ẹni tí ń ṣe bísínẹ́sì ó fẹ́ lọ́lá ni. Walakin azizun fir rijali thabatu. Ìntọ́ wọn tó sọnù tọ́pọ̀lọpọ̀ owó nínà ní ìdúró dédé. Àyípẹ́ yẹsẹ̀. Tá bá ti rí oríyìn, tá bá ti rí owó, a sì bá ti débi tá ń lọ. Dánadána ni. Tíyàn bá ń ṣàwọn iṣẹ́ mi iṣẹ́ tí ó jẹyàn ní lárí láyé, àwọn incentive kan kọ́kọ́ yọjú tí ó máa dàbí ìgbà kó ti jèrè. Yọ́ máa dàbí ìgbà kó ti arrive ti débi tó ń lọ. Tó bá tún lè díjú mọ́rí tó tún tẹ̀síwájú, èyí tó kù wájú tún jù bẹ́ẹ̀ lọ. Obìnrin dá ẹlòmíì lọ́nà, owó dá ẹlòmíì lọ́nà, iyì jọ ẹlòmíì lójú kò jí ó lè tẹ̀síwájú mọ́, kò bá jù bẹ́ẹ̀ lọ, iyì lọ fọ́ lójú, kò bá jù bẹ́ẹ̀ lọ, owó lọ fọ́ lójú. Ànábì sallallahu alaihi wasallam wọ́n fà rẹ̀ ní gbogbo ẹ̀. Ṣé mọ̀ pé tó bá gbà nígbà náà, àwọn gan ti mọ̀ pé eléyìí èso tí kìí ṣòjíṣẹ́ Ọlọ́run tó òdodo. Àfún lówó gbà, àwọn fà rẹ̀ ní ti pé kí ló ń fẹ́ gan. Ó sì ní mo fẹ́ jọba ni. Ṣé mọ̀ pé ẹlòmíì tún lè justify ẹ̀ lábẹ́ kéwú.
àṣà àfa ṣètánì yóò justify lábẹ́ kí ó ní ẹṣẹ́ mọ̀ pé tá a bá gbàdúró tán wí nísìn tó bá tiẹ̀ ti fi mí jọba ẹnu mi ọ̀kálẹ̀ ń lù gbogbo àwọn mùsùlùmí tó fẹ́ ṣe ìsìláàmù tán ni wọ́n la wọn ò nílé ni wọ́n la mọ́ yóò wá tu síbì kan tí òun náà mọ̀ ìpè fẹ́nu ní yọ̀ òun lẹ́nu àmọ́ yóò tu síbì kan tí ó fi rí kinní nígbà lábẹ́ lórúkọ ẹ̀sìn lórúkọ ń pa ń ṣe tọ́lọ́hún ó yìí ṣe compromise nígbà tó bá ti di pé àwọn kèfèrí lọ fọ́ǹdì rẹ̀ àwọn kèfèrí lọ dáwó jọ fún ọ ṣé ó lè ṣe wáàsí tí ó ta kò wọ́n ṣé ó lè sọ òdodo mọ́ torẹ́nu rẹ ti jẹ́ dòdò ó ní lè sọ òdodo mọ́ wọ́n ti mọ àṣírí rẹ wọ́n ti mọ bí àwọn dì í sí fún ọ àwa la dáwó jọ fún ọ tó fi dolówó àwa là ń san sálárì rẹ ó ní lè ṣàlàyé òdodo mọ́. Anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tá a tún kọ́ ní agbẹ́rin òun nínú ayé rẹ̀ nu afa àtún tẹ̀síwájú tún kọ́ wa lọ nípa anabi sallallahu alayhi wa sallam ó ní ìgbà tó wáyá wa ja'a min Najrana qawmun aslamu làwọn kan bá tún dé láti ìlú Najran lọ́nlọ́n ìlú Najran yẹn Yamani ní ibẹ̀ wà wọ́n dé wọ́n wá gba Islam Kristẹni ni wọ́n dúró ẹ̀ náà ni gbà tí a ní òkìkí ti kàn káàkiri pé wọ́n lẹ́nìkan wà Mẹ́kà o wọ́n ní pẹ̀rẹ̀ lánàbí Ọlọ́run ó ti dìde o àwọn tó ń wádìí pé kí ni wọ́n ń wí wọ́n ní káwọn èèyàn máa sin lọ́run lóhun nìkan ká máa sin òòṣà wọ́n rí jàǹkà ń táwa náà gbé dání jọrú ẹ̀ kí wọ́n máa sin òòṣà ẹnì sólọ́dọ̀ ẹ̀ wájà min Najrana qawmun aslamu bá ti dé Mẹ́kà wọ́n béèrè Muhammadu dà wọ́n júwe ọ̀dọ̀ rẹ̀ fún wọn wọ́n gba Islam ẹ̀dá tó hàn ìṣòro náà la máa alimu òǹkà wọn jẹ́ 20 níjọ́ náà lámà alimu nígbà tán ti dúró bí sídìkì ìpolódodo èèyàn ní já Abu Jahli ń fasab àmọ́ nígbà tá Abu Jahli dúró wọn pé wọ́n ní Muhammad gba àwọn àlejò kan láti ilẹ̀ Nàìjíríà lọ́hùn gbogbo wọn yìí sì gba Islam ó wá bá wọn ní bá tún bú wọn àwọn àjòjì tí èso ọmọ ìlú wọn ní tún láàlì wọn mọ́ bẹ́ẹ̀ wà kí dáhà lè kọ́ lálàhùn bílá sábàb Abu Jahli tún bú wọn láìsí lẹ́sẹ̀ kan tán ṣe àdọ́ta ara Mẹ́kà tẹ fúnlẹ̀ mọ́ tẹ̀ jí wọ́n gba ìsìláàmù àwọn àjòjì lélẹ̀ kí ni wọ́n tún ṣe fún ọ. fàárọ̀dù wákọ̀ olùhùn sálámù àárọ̀dù yìí táwọn náà fi máa bá a jà kí lọ́kàn amọ̀yá rẹ̀ rí ni àárọ̀dù kódà wọn dá lóhùn wákọ̀ olùhùn sálámù ní tí wọ́n fi dá lóhùn ní kí àlàáfíà laysa lana ma jahilin kalamu laysa lana ma jahilin kalamu àwọn lọ́rọ̀ àwa kì í bá aláìmọ̀kan sọ̀rọ̀ a ní bárù rẹ̀ tàkúrọ̀sọ ní tí wọ́n fi dá lóhùn al-Qur'an sọ̀kalẹ̀ sọ̀rọ̀ ní alladhina ataynahumul kitaba min qablihi hum bihi yu'minun ní suratul Qasas àwọn tá a ti fún ní tírà ṣáájú Muhammadu hum bihi yu'minuna wọ́n gbà á gbọ́ wọn mọ̀ pé òótọ́ ni tá a bá Muhammad sọ wọ́n rí ipò jọ tiwọn ń bẹ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì náà pé èèyàn gbọ́dọ̀ ṣẹbọ èèyàn gbọ́dọ̀ ṣòòṣà. wa idha yutla alayhim tí wọ́n bá ti gbọ́ Kùránì sétí tán gbọ́ túmọ̀ ẹ̀ tán fọ ọpọlọ bá túmọ̀ rẹ̀ lọ qalu amanna bihi kété tán bá ti gbọ́ náà ni wọ́n máa sọ pé ọ̀rọ̀ yìí àgbàdo kò yàtọ̀ sí tiwa innahul haqqu min rabbina òdodo rèé látọ̀dọ̀ Ọlọ́run bá wa inna kunna min qabli muslimin ṣáájú káti ẹ̀ tó gbọ́ yìí gan tẹ́lẹ̀ àwa gan ti gbà fọ́lọ́run ń pa ní sin òòṣà mọ́ ulaika yutawna ajrahum marrataini Ọlọ́run ní àwọn tí wọ́n bá sọ bẹ́ẹ̀ nínú àwọn kìrìsìtẹ́nì àbáwọn Júù tí wọ́n rí mẹ́sẹ̀jì Muhammadu tán tún gbà á yutawna ajrahum marrataini ládàtà fún àwọn kò tún ní jẹ́yọ̀ kan méjìlá fún wọn gbogbo wàhálà tán ti ṣe ṣáájú Islam àti yìí tí ń bá tún ṣe lẹ́yìn Islam á lọ́pọ̀ ẹ̀ ní méjì bí máa sọ bàrú nítorí àmúmára tí wọ́n múmára kìrìsìtẹ́nì tí ó bá lóun fẹ́ di mùsùlùmí ẹni tí ó bá pásítọ̀ tí ó bá pa chọ́ọ̀chì tí ó di mùsùlùmí nǹkan kan ni ó gbé jùnù bí máa sọ bàrú àmúmára tó mú yẹn á tún ṣe ládàá rẹ̀ lọ́nà méjì wàá dára únà bí lásánà ti ṣèyí à nítorí wípé àwọn arákùnrin ìjọ náà ta ni wọ́n bú wọn láàlì wọn Mẹ́kà wípé wọ́n á gba Islam àwọn kìrìsìtẹ́nì yìí yẹ̀dẹ̀rà únà bil hasanati sayyi'a wọ́n rí èèyàn wu àgọ̀ sí wọn wọ́n rí èèyàn sọ̀rọ̀ sí wọn wọn wá fèsì Ọlọ́run appreciate àìfèsì wọn kí ìwọ ọmọlúwàbí ń bẹ lára wọn yẹ̀dẹ̀rà únà bil hasanati sayyi'a wọ́n fi dáadáa dá ìdá padà pé ṣó sọ̀rọ̀ sí mi ní ṣó bú mi ní èmi náà ní fèsì
èmi ò ní sọrú ń tọ́ sọ sí mi ìwọ lọ́rọ̀ burúkú lẹ́nu lójú rọ́rọ̀ ọbú sọ èmi ò lọ́rọ̀ burúkú níkùn èmi ò ní lè sọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ rere ní gbénu kun tèmi torí ìkùn rere ni àníyàn rere ni ọ̀rọ̀ burúkú ò ní lè jáde lẹ́nu mi àníyàn burúkú ní gbénu tiẹ̀ ẹ̀mí burúkú ní ń bọ̀ ọ́rìn lọ̀rọ̀ burúkú fi rọrùn àti jáde lẹ́nu tiẹ̀ ìǹtọ́ bá sì wà nù kálukú ó sọ jáde wọ́n bú mi mo fẹ́ fèsì wọ́n náà ní nǹkan burúkú lọ́kàn tẹ́lẹ̀ àtọ́ bá jọmọlúwàbí ò ní mèsì fọ̀ gan torí pé ọ̀mọ̀rọ̀ burúkú sọ ọ̀rọ̀ rere la dá mọ́ ẹnu tiẹ̀ pé lọ́mọ fàyè tiẹ̀ sọ wáyé dara una bil hasanati sayyi'a tara ayé bá hùwà tí ọ̀dá sí wọn wọ́n máa fi dáadáa padà ọlọ́run ní wa mimma razaqnahum yunfikun nínú tá a fún wọn bó tilẹ̀ wù kó kéré mọ́ wọn tún máa ń ná níbẹ̀ wa idha sami'u lagwa tán bá gbọ́n tí ó dùn mọ́ wọn a'radu anhu wọn akátí kúrò mbẹ́ wa qalu lana a'maluna wọ́n máa sọ fáwọn kèfèrí tí máa ń wù Abu Jali lọ́lọ́run bá wí ni lana a'maluna iṣẹ́ tiwa ọ̀kàn yìí walakum a'malukum iṣẹ́ tí yín náà kàn wá jẹ́jẹ́ wa la wá sílùú ìlàwà gba Islam kí ló kan tí yín nìsín kí ló kan tí yín ń bẹ̀ ṣáàdá sí yín salamun alaykum àlàáfíà fún yín o ní bá yín jà la nabtagil jahilin àwa kì í tàkùrọ̀sọ pẹ̀lú àwọn aláìmọ̀kan àwọn arákùnrin yẹn gba Islam Kristẹni ni wọ́n Islam tún spread dé Yamani níwọ̀n bá fún mọ̀ lẹ́yìn ìgbà náà àtàdìmọ̀dù wa huwal azidi ẹnìkan náà tún dé wọ́n pè ní dìmọ̀dù ibn Sa'laba wọ́n ní láti kékeré lòun ti jọ́ rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ó ti mọ̀ ẹ́ rí láti kékeré ìró tẹ òun náà pé wọ́n lọ́kùnrin kan bẹ ní Mẹ́kà o wọ́n ní pé rẹ̀ lánàbì ń pé Muhammadu lórúkọ rẹ̀ Muhammadu wo Muhammadu ọmọ Abdullahi náà ọ̀rẹ́ mi ni mo mọ̀ ọ́n kí ló ṣe wọ́n ní kíní kan yọ sí wọ́n ní gbá àwọn ọ̀rọ̀ kan kíní yọ sí dìmọ́dù bí wọ́n sán alábàáyí òun ti padà dẹ́ nìkan tí ń wo wèrè iṣẹ́ tán ní òun ṣe nù pé máa wo wèrè sàn ọmọ kó wèrè lọ́ba gbogbo ẹni tí wọ́n bá ya wèrè àbí ṣagán nìkan ọmọ tí máa ṣe sí ti fi máa tú wọn lẹ̀ nígbà tó wá dúró pé wèrè ó máa dààmú ẹnìkan yóò tún wá jọ rẹ̀ mi Muhammadu jẹ́ lọ́ wò kí ló ṣe é gan mo ti rí i tipẹ́ liyestabi iná amúra o bí ná kíde liyestabi iná amúra o bí ná kíde ọwọ́ lọ wà Nabi sallallahu alaihi wasallam kí n mọ kí ló ṣe é pàtó ma huwa illa Muhammadun khatab ìgbà tó dé Maka tó gbọ́rọ̀ lẹ́nu Ànábì kódà kò tí ì gbọ́ jìnnà wọ́n ní tó gbọ́njọ́ náà nígbà tí mo gbọ́ pé wọ́n ní kíní kan yọ sí ọ tí ń dọ̀ láàmú kí ló ṣe ọ gan èmi mo sámọ̀ kí mo mọ̀ ń pa ń wo wèrè gbọ́n tó bá ṣe ọ màá gbọ̀n dànù lára rẹ̀ wọ́n ní Ànábì wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ànábì ní alhamdulillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd ẹnu tá Ànábì wí nù ó ní tuntun wí ẹ̀mẹ́ta ló ní ká Ànábì tuntun wí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí ṣe wá dùn tó báyìí kìí tún Al-Qur'ani là Ànábì ká fún ọ èyí tá a máa fi ṣídi ọ̀rọ̀ nu tá a máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá Ànábì sallallahu alayhi wa sallam máa wí nígbà tó rí bá Ànábì ṣe yin Ọlọ́run tó irú ọ̀rọ̀ wo leléyìí kété ń bẹ̀ ló gba Islam ó tún yà àwọn ará Mẹ́kà lẹ́nu pé lẹ́ni tá a ní yóò wo wèrè sàn ńlọ òun náà tún sí ya wèrè ní òun náà gba Islam lọ́wọ́ Ànábì njọ́ náà sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà àfáà ní aslama lil waqti bi sidkin wa dhahab òdodo Islam lọ́gbà nígbà tó sì gbà tán padà sílùú ẹ̀ wa udhiya an-nabiyyu ma lam yu'dha min qablahu minan nabiyyina wa dha man qablahu minan nabiyyina wa dha àwọn kèfèrí ó wá fà Ànábì sallallahu alaihi wasallam múlẹ̀ wọ́n ní lára wọ́n gbà pé táwọn bá jẹ nípa táwọn bá fúnlẹ̀ mọ́ dáadáa yóò pa tọwọ́ rẹ̀ tì fáwọn udhiya an-nabiyyu wọ́n fara ní ma lam yu'dha irú nira tí wọn ò ṣe fẹ́ nìkan rí láyé man qablahu minan nabiyyina wa dha gbogbo àwọn Ànábì tó ṣáájú ìnira tí wọ́n fojú rírí ìyà tí ó jẹ wọ́n ọjà Ànábì Muhammad wọ́n l'Ànábì fúnra rẹ̀ ń pìtàn pé èmi àti Bilal a ṣe 30 days níjọ́ kan kò jẹun kò sóúnjẹ àárọ̀ kò sí tọ̀sán kò sí in tí ẹlẹ́dọ̀fóró máa jẹ tí máa sọ pé oúnjẹ rèé a ṣe 30 days tá àti ẹ̀rí kan jẹ níbi tí ara nídé òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam náà tó lùwà nífẹ̀ẹ́ sí jùlọ ebi pa
àwo tí ẹ lè mébi mara mọ́ tí ebi bá ti ń bọ̀ lọ́ọ̀kan láti mọ kọ̀mpléènì owó sì kù díẹ̀ lọ́wọ́ wa o àti wọ́n ń wo ebi lọ́ọ̀kan pé owó yìí ò ní pẹ́ tán láti mọ dààmú káàkiri pé ebi ọ̀pá mi ebi ọ̀pá mi. Anabi sallallahu alayhi wa sallam tó lóore lọ́dọ̀ Ọlọ́run ọba jù wá lọ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù wá lọ tọ́lọ́run lápọ́nlé lọ́dọ̀ Ọlọ́run jù wá lọ Ọlọ́run bàbàrà rẹ̀ jù wá lọ tòun ti bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run wò máa yé la Ọlọ́run sì ń fẹ́ bí pa á. Ajá kékeré bí ọ̀pá àyàn kò túmọ̀ pé o ti dọ̀tọ̀ Ọlọ́run ẹ kò lówó lọ́wọ́ àwọn bàbá wọn ò ṣiṣẹ́ rí kalẹ̀ ní àwọn bàbá wọn bá yé jẹ́ ní ọ̀rọ̀ rádáadáa dúdú ẹ̀ àìlówó lọ́wọ́ kò túmọ̀ pé bóyá wá jẹ́ ní yẹpẹrẹ níwájú Ọlọ́run. Ọlọ́run wo ànábì máa yí lára tí ń sọ pé wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim mi ní fìyà jẹ wọ́n lókè ìgbà tó bá ń bẹ láàrin wọn ẹni tọ́lọ́run ń wò mọ́ gbogbo òlú lára ibi wa ń pa Ọlọ́run sì rí pé bí ń pa. Ìyà jẹ ànábì sallallahu alaihi wasallam ànábì náà jìyà àmọ́ ó fara dà á ó ṣe sùúrù gbogbo orú ìran ìyà tó jẹ àwọn ànábì Ọlọ́run tó ti ṣáájú ẹni tán lé jáde ńlú ẹni tí wọ́n fìtínà mọ́tìlá ànábì Musa jáde tán wá káàkiri wọ́n lé ànábì Muhammad náà jáde ebi pa ànábì Muhammad ó fìtínà àti bẹ́ẹ̀ lọ nínú ìyà àti àbùkù. Mimma yudha'if lahul ujura nínú àwọn nǹkan tó yẹ pé yóò tún jẹ́ kí ládàá tànábì ó tún ju dodo tàwọn ànábì Ọlọ́run yòókù lọ. Walau yasha'u udmiru tadmira ṣé bí tó bá wọn ànábì Muhammad tó bá sọ fọ́lọ́run pé mo fẹ́ kó pa ara Mẹ́kà rẹ́ wọ́n ń dojú tì mí púpọ̀ wọ́n ń fara ni mí wọ́n ń yẹ̀yẹ́ mi tó bá sọ bẹ́ẹ̀ fọ́lọ́run tí bọ́lọ́run ọ̀dọ́ wọn ló ṣejọ́ kan. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ló wà ní Kaaba ń kírun lọ́wọ́ jẹ́jẹ́ rẹ̀ Abu Jali náà ni àti Abu Lahab àti Utbah ibn Rabi'ah Shaybah ibn Rabi'ah Walid ibn Uqba Umayyah ibn Khalaf àti Uqba ibn Abi Mu'ayt àwọn ọ̀daràn bíi méje yìí náà ni wọ́n bẹ̀ wọ́n sọ láàrin ara wọn pé ta ló láyà tó lè lọ gbé ìfun rànkúnmí àwọn ìdílé báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa rànkúnmí kan tán ni àwọn ọ̀fun àti gbogbo ibi tí gbẹ́wà wọn ta ló lè lọ gbé tí ó dà lù Muhammadu lẹ́yìn nígbà tó bá ti forí kanlẹ̀ tó wà lórí sùjúdù. làbújá lè sì dìde ní ìyín ò ṣe wá lè tó bá wọn kí ni ó ṣe ta ló lè dá múnú gbogbo wa ó sì lọ gbé ìfun rànkúnmí tán ṣẹ̀ṣẹ̀ pa àti gbogbo nǹkan dà á lẹ̀ ńbẹ̀ tó ti jẹ́ nǹkan bí ìgbẹ́ ó sì lọ gbé ó sì dàlú ànábì sallam lérí méjì ká mọ́lẹ̀ níbi tí ń ṣe sùjúdù ta ni ó gbìjà rẹ̀ kò sí. wọ́n wá ṣe tán wọ́n wá rẹ́rìn ká wọ́n gbogbo wọn rẹ́rìn bí wọ́n wà ànábì ò lè dìde lérí sùjúdù sallallahu alaihi wasallam kò mọ tán dà léwọn lára ó sáà náà pé nǹkan kan tí ń rùn ní kò mọ bí kíní ọ̀hún ṣe jẹ́ ó wá pẹ́ lérí sùjúdù. Fatima ń jọmọ kékeré ń jọ náà òun lórí látọ̀ọ̀kan ni lọ́wọ́ sáré wá lọ́wọ́ gbé kíní ẹ̀ kúrò lọ́rùn ànábì sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ ti dà sí lára dúgbà rẹ̀ ti dọ̀tí wọ́n yẹ̀yẹ́ rẹ̀ pátápátá ìpàpín yẹ̀yẹ́ ẹni wọ́n yẹ̀yẹ́ yé sọmọ ogún ọdún ẹni tó ti lé 40 tó ti ń wọ 50 ẹgbẹ́ kì í sọmọdé ẹni tóun náà ní fámìlì tó ní ọmọ yẹ̀yẹ́ rẹ̀ lójú gbogbo àwọn èèyàn báwọn lérí kíni kí ló ṣe fún wọn. lọ́dọ̀ kíní ní ọ̀dọ́ yé tíyàn bá padà ń dọ́bò lànàbì ṣe jà wọ́n lógun yé ẹ padà mọ́ ọmọ kí ló ṣẹlẹ̀ ń bò lọ́rọ́ tí ń bọ̀ wọ́n yẹ̀yẹ́ rẹ̀ pátápátá wọ́n dójú tì sallallahu alaihi wasallam. Fatima ọmọ rẹ̀ kí ń jọ ọmọ kékeré ń jọ náà òun ló wá gbé gbogbo kíní ẹ̀ kúrò lẹ́yìn ànábì ń jọ náà Jibril yọ sí ànábì sallallahu alaihi wasallam bí pé kí ló fẹ́ kí n fi wọ́n dá lára ọwọ́ lójújọ́ náà ló ṣẹ́bi lé wọn pé àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n dá ọ̀ràn yìí àwọn nu Ọlọ́run wọ́n fẹ́ kọ́lọ́n bá ń bá wọn wí. àwọn náà láka bí kálukú wọn ṣe kú lẹ́ẹ̀kan ohun tí kò sí ìtókù rẹ̀ nínú gbogbo wọn kò sí ìtó yìí tó sì dàbí ìgbà pé Umara ibn al-Walid tóun ò tún kú ní ijó ogun Bádìrì náà tóun òun kú òun ló kú lójú ogun Bádìrì ìkan bẹ́ẹ̀ nù wọn kó bá tún nù mọ́ àbí kó jẹ́ lòmíì ìrántí mọ́ òun náà ní òun ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Habasha ní ilẹ̀ Ethiopia ó ṣe ìrìn àjò bísínẹ́sì lọ́bẹ̀ ní ìkánnú àwọn olórí ìlú wọn ń bẹ̀ àwọn aṣáájú ìlú bó ti lọ kí ìyàwó rẹ̀ mọ́lẹ́nu lọ́wọ́ bá tẹ̀ làwọn bá sóògùn sí àṣàsí wọ́n ṣe sí ẹpọn rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní tóbi ọ̀rá rẹ̀ tó fi kú ni irú kú tóun náà kú nù gbogbo wọn pátápátá tí wọ́n dá ọ̀ràn àjọ náà tán lọ gbé nǹkan lu ànábì lẹ́yìn sallallahu alaihi wasallam kò sẹ́ni tọ́lọ́wọ̀n ọ̀bá wí nù gbogbo wọn
bọ́lọ̀ tí ń bíjà òjíṣẹ́ rẹ̀ nù lakinnahum idh admaru daghaina nítorí àdìọ́kàn burúkú tán ní sànnábì àtẹ̀mí wọn tí ó gbà láàyè ma mukinu fastad'afu man amana ọlọ́run ó gbà fún wọn kò ní ọ̀rọ̀rùn fún wọn láti dí mẹ́sẹ̀jì islam lọ́wọ́ èrò ń pọ̀ sí lójoojúmọ́ fastad'afu man amana gbogbo àwọn tó wá gba islam ńgbà náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fara ni wọ́n ń jẹ wọ́n níyà gbàǹtẹ̀ lè ṣe báyìí fún òjíṣẹ́ tí ń jíṣẹ́ fún wọn tó tún lẹ́ni tí ń bá kọ̀yà yẹn àbúrò bàbẹ́ ṣàwárà àwọn tí ń bẹ Mọ́kà táwọn jẹ́ ọ̀lẹ tí wọ́n lẹ́ni tí mẹ̀kúnnù lẹ́ni tí ó bá wọn kọ̀yà wọ́n má jìyà o Ammara ní ètò yìí bá wọn mọ́hu abá Ammar ọmọ Yasir ummuhu ìyá rẹ̀ Sumayya àti abahu bàbá rẹ̀ Yasir ẹrú ni wọ́n bàbá ń jẹ́rú ìyàwó ń jẹ́rú ọmọ náà ń jẹ́rú wọ́n máa wá rárí wọ́n máa láàlì wọn kódà ìyá bí wọ́n ti ń nà wọ́n lọ́njọ́ kan tán nà wọ́n lù wọ́n náà ní pé kánṣá tiẹ̀ sọ pé àwọn tẹ̀lé Muhammad mọ́ èdè tán fẹ́ kọ́ jáde lẹ́nu wọn ní pé ìyìn ṣe Islam mọ́ òòṣà ni mo fẹ́ mọ̀ sìn padà kí wọ́n denounce Islam náà fi lù wọ́n ní public tẹ́rọ pélé wọn lérí ibi wọ́n ti ń lù wọ́n ó ti rẹ̀ wọ́n gbẹ wọ́n ló ń gbẹ nínú oòrùn èyí tó jẹ́ ìyá Sumayya Abuja lè sí wòsùn ó sì mú ọkọ̀ kan ó sì gún níkùn lẹ́ẹ̀kan náà ti gún níkùn ọ̀pá ní public ń bẹ̀ ló ti pa ta ni ó béèrè ẹ̀jẹ̀ rẹ̀ ta ni ó jà fún ẹrú lásán ẹwà àwọn ọ̀ràn tí wọ́n dá fún àwọn mùsùlùmí ẹnìkan ò ní emphasize eléyìí níjọ́ tí ó bá sọ̀rọ̀ pé kí tá Nábì ń jagun wọ́n ti pa Sumayya nù wọ́n kàn pa á dànù síbẹ̀ wọ́n á ń sọ fọ́kọ rẹ̀ Yasiru pé ọ̀yá o ti rí pa ti pàyàwó rẹ̀ ìwọ náà ọjẹ́ tètè sọ pé o ṣe Islam mọ́ o tún takú kò denounce Islam wọ́n lù níbẹ̀ nígbà tán lù kò pẹ́ kò jìnnà òun náà jáde láyé ọwọ́ akọ ọmọ Ammar ọmọ kékeré òun lọ́wọ́ á sọ pé òun ò ṣe Islam mọ́ náà fi tú ọmọ yẹn lẹ̀ nígbà wọ́n tú lẹ̀ ó sunkún lọ bá Nábì òun mọ̀ padà sọ ní tán fẹ́ kó wọ́n sọ ṣe ìpọ́lọ́run ó bínú sóhun Ànábì ní Kùránì ló sọ̀kalẹ̀ Ọlọ́run ní la man ukriha wa qalbuhu mutma'innun bil iman ṣe bí ńgbà tó sọ ṣe bí kò dénú ọkàn rẹ̀ ń pò ṣe Islam mọ́ ṣe bẹ́ ahọ́n lásán kan lè jù ọ́ lẹ̀ ni ó ní ahọ́n lásán ni kò dénú ọkàn òun bẹ́ẹ̀ Ọlọ́run ní sọ fún ọ pé illa man ukriha ẹni tí wọ́n bá ti mú ti pa bẹ́ẹ̀ wa qalbuhu mutma'innun bi tẹ́mi rẹ̀ bá ti balẹ̀ pé ìmánì ń bẹ lọ́kàn rẹ̀ kò sí problem wí ń tán fẹ́ kó wí kó fi ṣúgbà láìfù rẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ tọ́ bá sì ṣe bẹ́ẹ̀ náà tọ́ fẹ́ ṣákin yẹn lọ bọ́lọ̀ wọn lọ́hun tó welcome rẹ̀ ìyún náà burú kì í ṣàbùkù ó lè mú àzímọ̀ ó lè mú rúkṣọ̀ bí wọ́n ṣe fún wọn nìyẹn wọ́n mú Bilal léwà Bilal alánà àdàbà ìyá tó bí Bilal ó jẹ́ ìyálà yáyà àti Bilal fún rẹ̀ wọ́n gbé òkúta ńláńlá ní òkúta tó gbóná tó dẹ̀ tóbi wọn àgbélé lẹ́yìn mọ́lẹ̀ ńlẹ̀ láàárín òrùn nínú ọ̀sán wọ́n gbélé lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n máa ní kọ́ máa pariwo Hubal sọ wípé Hubal sọ wípé òòṣà ńláńlá kan ní jẹ́ Hubal yóò máa wá refuse láti sọ bẹ́ẹ̀ yóò máa ní Ahad Ọlọ́run ọba tí ń jẹ́ Ahad Ọlọ́run ọba tí ń jẹ́ Ahad wọ́n tún máa lù ẹni tí ń lù níjọ́ náà ní Umayya ọmọ Khalaf òun ní ń lù níjọ́ náà tí ń pè àní ó sọ wípé Hubal sọ wípé òòṣà Hubal ó ní ahad bí wọ́n ti ń lù ú tó ti wíìkì tẹ́bi tí pátán ti fara ní kò wí nǹkan míì tó tayọ orúkọ Ọlọ́run kẹ́mọ́ ògbà tí Umayya ọmọ Khalafu yìí náà kú Ọlọ́run tó bí pọ̀ Ọlọ́run agbágbára fọ́lẹ̀ ẹni tẹ́ ráláre ẹni tẹ́ jẹ níyà kékeré ó lè jó òun yọ padà sanwó oúnjẹ yín ẹnìkan ọmọlá ní kíkálùkù ó bẹ̀rù Ọlọ́run Umayya ọmọ Khalafu yìí ti ń lu Bilalu àti yẹ́ níjọ́ tí ó jáde láyé lójú ogun Badr ọwọ́ Bilalu gẹ́gẹ́ ló wà Bilalu gẹ́gẹ́ ọwọ́ rẹ̀ ní idà wà Bilalu gẹ́gẹ́ ló pa ọwọ́ Bilalu gẹ́gẹ́ ló kú sí Bilalu gẹ́gẹ́ ló pa ẹni tó lù níjọ́ ní ẹrú lásán lọ́lọ́run ti padà gbógo fún ló ti padà gbágbára fún ẹnìkan wọn lá Umayya ọmọ Khalaf ní tó ṣe fún Bilalu náà tó ṣe fún ya Bilalu náà wa minhumu jariyatun wa minhumu zambaratu rumiyya wa minhumu nínú àwọn tẹ́ jẹ́ ń yà tán fara ní jariya
arábìnrin kan tán pè ní Labina láti inú ìdílé Bani Mu'ammalu nínú àwọn tán jẹ́ yà ní gbòòrò Mẹ́kà ńlòun náà wà. Wa minhumu Zambara Arumiya, arábìnrin kan tí ń jẹ́ Zambara Arumiya táwọn kan sì máa ń pè ní Zunaira Arumiya, òun ètú ṣe ọmọ Mẹ́kà, òun náà ń jẹ́rú mbẹ̀ nínú àwọn tí wọ́n ń lù ní òun náà wà. Wọ́n ní nígbà tí wọ́n lù débì kan ojú rẹ̀ fọ́, wọ́n á ń ṣe yẹ̀yẹ́ pé ẹ̀rí nǹkan, àwọn òòṣà wa ti fọ́ lójú dànù nígbà tí ọ̀sẹ̀ sìn òòṣà mọ́ tó pẹ́sìn tó pàṣẹ sétì, òòṣà ti fọ́ lójú. Ànábì sallam wa bẹ̀ lọ́hùn pé Ọlọ́run mo fẹ́ kó là á lójú kí wọ́n lè mọ̀ pé òòṣà kọ́ ló fọ́ lójú, ojú sì là padà sallallahu alayhi wa sallam. Àmọ́ tá Ànábì bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní òfin ìdánisẹ́ àti ní ìdáni ń pa. Wọ́n tún pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n gba Islam tán jẹ níyà, wọ́n wọṣọ onírin fún wọn nínú òrùn gbóná, wọ́n wọṣọ onírin fún wọn, wọ́n gbé wọn sínú òrùn, wọ́n máa nà wọ́n, wọ́n máa lù wọ́n, wọ́n máa ṣe wọ́n léṣe. Ìbẹ́nu wọn tí wọ́n padà nù. Kadhaka Ummu Ambas wa ibnatuha, ìyá Ambas ọmọ rẹ̀ náà wọ́n lù wọ́n. Wa ibnu Fuhairatin fadhi sab'atuha, àwọn méje yìí Ibnu Fuhaira náà arákùnrin yìí padà wà náà tó bá Ànábì ṣe hijira pẹ̀lú Abubakar. Ànábì sallallahu alaihi wasallam òun ló sì kẹta wọn, Abdullah ibn Urayki tún sì kẹrin wọn, àwọn tájọ gbéra pẹ̀lú Ànábì láti Mẹ́kà lọ Mádínà nù. Gbogbo wọn jọ náà wọ́n jẹ wọ́n níyà nítorí tọ́lọ́hun. Gbogbo wọn ibta'aha Siddiqu thumma a'taqa, ibta'aha Siddiqu thumma a'taqa, jami'ahum lillahi barra wa sadaq, jami'ahum lillahi barra. Nígbà pé ẹrú ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tán lù yìí, wọ́n bá tí wọ́n lù wọ́n, Abubakar yóò dé yóò lọ ta property rẹ̀ kan, wọ́n pé èló ni ẹ mọ́ náà mọ́, ó dẹ̀ tà á fún mi. Wọ́n bá tún eye tí ẹrú yẹn ọwọ́ tí wọ́n bá tún pè é, eye báyìí ni o tó bá fẹ́ ra eye báyìí ni o, nítorí kán mọ́ bá pa wọ́n mùsùlùmí. Abubakar wà ṣe iye tẹ́ pé náà nù ọ̀dà ń wá ń rà wọ́n lọ́wọ́n láwọn ẹrú tí ọwọ́ ti price yẹn ń rà wọ́n lọ́wọ́n nítorí kó lè rescue wọn lọ́wọ́ yà. Ọlọ́run bá wa kẹ́ dúdú wọn, bá wa gẹ̀ wọ́n. Ọlọ́run bá wa kẹ́ Abubakar, bá wa gẹ̀ òun náà, wá bá wa lékún kẹ́rẹ̀ àti gẹ́rẹ́ fún Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run albarka salatu ìjọ́ran àwa náà ó kẹwàá kọ́ gẹ̀ wá, kẹwàá kọ́ gẹ̀ wá, léwa kún ní ìgbàgbọ́, léwa kún ní Islam. Wọ́n wá fi Islam náà bú wa, jẹ́ àmọ́ rọ́lá ń díẹ̀ ká mọ́ rọ́lá ń bẹ̀, ká mọ́ rí bá ti ṣe ń bẹ̀, wọ́n jẹ́ ajájọ́ rẹ̀ yìí ọlá títóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat, wa taqdi lana biha jami'al hajat, wa tutahhiruna biha min jami'is sayyi'at, wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat, wa tuballighuna biha aqsal ghayat min jami'il khairati fil hayati wa ba'da al-mamati. Subhana rabbika rabbil 'izzati amma yasifun wa salamun 'alal mursalin walhamdulillahi rabbil alamin.